من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. àdúrà wa Ọlọ́run jẹ́ ó gbà gbogbo tí kálukú gbé wá Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ajá máa ròkè ọlá bismillahir rahmanir rahim ara'aita alladhi yukazzibu bid-din fazalika alladhi yad'u al-yatim wala yahuddu ala ta'amil miskin fawailun lil musallin alladhina hum an salatihim sahun alladhina hum yurahun wayamnahuna almahun. Ọlọ́run gba àdúrà wa o gbogbo kèsòrò Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ ọlá la ilaha illallah ẹ̀sùn wọn ló. wà ní má lò kéré. Ọlọ́run gbà ẹkú bẹ́ẹ̀ tó ṣe Ọlọ́run gbà fún yín má sàlámù. ẹ káàbọ̀ ẹ̀yẹ́ ẹ̀rọ ẹ̀yìn ẹgbẹ́ nǹkan tá a láà fẹ́ rà sínú mọ́ṣáláṣí a ní 50,000 ní la ṣe gbogbo ẹ̀sìn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí 10,000 la ṣe rí gbà but bí nǹkan tá a sọ lẹ́yìn tí alájà ò sí níbẹ̀ ẹni gbogbo àfẹnu kò sí pé 10,000 yẹn kà kó fàlàjà. ẹ bá má kú fún mi ńṣe lẹ ẹ bá kó dání àbí kẹwẹ ṣe mọ tí owó yẹn bá wá pé màá wá gbà lọ́wọ́ yín à lè fi ṣe ohun tá a fẹ́ ṣe sí mọ́ṣáláṣí. láti gba alájẹ yìí náà lẹ máa gbà á dání tó bá wá pé ẹ wá kó fún wa padà. alájà ẹ máa gbà náà ni nígbà tá a máa ṣe mọ̀lúd náà bí èyí náà la kówó fún gbà yẹn owó wa ò pé gbà yẹn náà gbogbo ẹ̀ dẹ̀ lọ déédéé lọ́la yín. ọlọ́run bisimilá bisimilá ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ọlọ́run gbàdúrà wa ọlọ́run gbàníyàn wa ọlọ́run bùkún wa ẹ̀lẹ́. yes yes kọ́nìyàn pé èèyàn sọ fún pẹlẹbẹ wà tí wọ́n sọ fún rọ́mọ ọ̀kẹ́ olúwa fún bí ọmọ akọ̀kẹ́ ìyẹn ló máa ṣe bí kíni jẹ́la mú pẹlẹbẹ wa jáde. jẹ́ oníjà ìdìgó sì lọ́gbà yìí nù. kí bàbá yín ó fi ṣe gbàdìgbà ọ̀rọ̀ àjíjà. òun rè o. orí rẹ̀ pé eléyìí láfi yìnbọn òní. ẹ ṣe fún bàbá yín. bá wọlé rẹ bu o. kí bá ẹ bù. ẹ fún bàbá yín. ẹ gbàdìgbà. ó tó. òun rè yẹn o. ọgbẹ́ ara kéwà bó lórí. kò gbọ́dọ̀ bọ ọ̀rọ̀ bọkọtọ. báyìí. oní òru. òun rè o.
Kíni? Mbọ̀, Rọ́mọ́kẹ́. Yes. Balùbẹ́. Kọ́nìyàn ti lẹ eyelashes pọ̀ jù àti mo sọ fún ọtí rí ẹ. How do you do? I'm fine. Oya, èso òyìnbó. Ọmọ ìgbó òyìnbó láyé. Ọgbọ́n òyìnbó. Ọmọ rẹ̀ o. Wẹ́ẹ̀ dáadáa máa jẹ́ kó tí ọjà yé. Dàda ni ọ́ ni. Àṣà o. Ẹwà obìnrin lọ rí o. Níbo lọ wà? Irun orí rẹ ni. Èmi ò rí. Èmi wọ ọmọ orú fọ́tò táwa máa fẹ́. Ọmọ kan bẹ́ẹ̀ ní ìṣètò fẹ́ bà. Ọmọ ìwo. Ẹwà tó mi ni. Ẹwà tó mi wo. Tọ́ ti ń bẹ ní àdúgbò wa ní ìsìn. Ọ ti lu nǹkan. Lu nǹkan bó. Lọ́mọ tó yẹ pé ìgbéyàwó rẹ̀ lọ́dẹ fún. Ọmọ tí ó lè lé ọkọ láìpẹ́. Ó ní wọ́n da lọ́bà. Ńlọ da rọ́bà. Ńlọ yìnbọn. Gbọ́ta ló yìnbọn òun. Èmi ni. Mo ti kì í ti pẹ́. Ṣáàmù, jẹ́ kí n kí ẹ nẹ̀yìn. Ọ̀gá Mukailu. Ọ̀gá Mukailu. Nrẹ̀mṣẹ́ ẹ̀ dà o. Nrẹ̀mṣẹ́ ẹ̀ dà o. Dédé bẹ́ẹ̀ jẹ́ mi sọ̀rọ̀ kẹ́mi sọ́mọ́sọ́fọ́ Ṣáàmù kí n má sọ̀rọ̀ wà mọ́sọ́fọ́ Ṣáà máa yanran tirẹ̀. Ọ̀sẹ̀ méjì péré ló ń kú o. Ọ̀tá gbogbo ẹgbẹ́ ló sọ jáde. Ọ̀sẹ̀ méjì ló máa kú. Ó fẹ́ kú ni. Ṣé mo fẹ́ pa ni? Èmi mo fẹ́ lù ní nǹkan ni. Ẹ fi yún lẹ̀ fún mi. Ọmọ ẹ̀ ọ̀jẹ̀ gbà tó lọ. Èmi ni wọ́n fi. Ó fẹ́ bà ìgbéyàwó ọmọ òun jẹ́. Ọlọ́run sì ní gbà fún ọ. Àmọ́ jáàtì tí ó fi wọ kòtò. Ó yá. Mo sọ pé ọmọ wọn gbọ́dọ̀ lọ Àyìndé. Ọmọ tó fẹ́ gùn nǹkan gbọ́dọ̀ lọ ni mo sọ. Àyìndé mi o. Ọmọ wọn gbọ́dọ̀ lọ. Just down there. Ọmọ eré wo ni ìwọ ni o sì ń wo kí bí ẹni ń ta oògùn bó ni ọwọ́ mi rè ilẹ̀ blaki òbínú náà gbọ́wọ́ ẹ̀mí lórí ọlọ́sàánú yìí o ṣé wọ́n mọ̀ mí. That's all. Ọmọ mi. No, I don't know. Okay. I've been seeing you for around the environmental. My name is Mikailu. Mikailu call me. The senior boy of Olórí Ọ̀dọ́. Gbogbo Felicity ta wà nú ẹ̀. I see. Bó nìkan kùjọ mẹ́ta. Nígbà tí dé sí ìlú yìí mo ti ń sọ kí o. Mo ń sọ bí gbàdí ikú bá ń sọ yẹn ni o. Kérékéké o. Mo ń sọ gan ni ẹwà tó mi. Àbẹ́wà tó mi kọ́ lọ jẹ ni. Èyí ò ní wọ́n rẹ̀ ò ní wọ ọ̀dọ́ wa ká mọ̀ pé èèyàn wọ bẹ. Èmi fẹ́ràn dáadáa mo sì wá wò pé kò mọ̀ mọ́. Kí ni gbogbo ẹjọ́ o? Kí ló dé? Ọ̀fẹ́ ìyọ̀mú lápá ni? Ṣé mo gé lọ́wọ́ ni? Àbí mo fọ́ lójú? Kí ni mo ṣe ọ báyìí? Ẹjọ́. Kí ló ṣe mí? Wá mo bọ́ sọ̀rọ̀ ló ti ń lọ. Mo sá adé sáfárà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan báyìí? Ó ti jẹ́ ń sọ̀rọ̀. Ó ti ń lọ. Kí ló dé? Àní bèbí ìṣeré ọ̀lẹ̀ mi ti fẹ́ràn rẹ̀. Kí ló dé tó ń pariwo mọ́ mi? Orú mú ọ ni inú rẹ̀ gan ọ̀yẹ́ kí ló kọ rẹ̀? Ẹjọ́. Ẹ àtó mi àìsè báyìí kí ni ṣe ọ́? Wá. Rubbish wo ni gbogbo eléyìí? Excuse me, please. Shall we? Ẹ àtó mi. Rubbish. Ẹ àtó mi. Imagine. Ẹ àtó mi. Yàwó. Thank you so much, my friend. I am so happy. In short, I'm the happiest being on earth. I'm happy for you too. Thank you. Ẹ̀rín yẹn ni kò máa rín o. Má lejú o. Lejú kẹ̀, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Tẹ̀ trust ọ̀rẹ́ mi. Thank you so much.
ẹ̀wọ̀n tó mi hospital 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 ẹ̀wọ̀n tó mi. Tell me how many women childhood dreams come to pass. Tell me how many movies turn out real. There are so many questions. Jadi ada. Jagunlabi o. Jagunlabi. Isi. Jagunlabi. Ọmọdé nàìjíríà ló ibi tí a kò ní ya. Tangunle yìí. Àìlá ní àyọ̀mọ́ra ní o ti kú o. Orí ọ̀dà ni tábàbà rẹ tí ó pàdé rẹ lẹ́yìn mi. Ibi tí a kò ní yàrá wa. Mr. Mukailu. Àìlá wa. Mr. Mukailu. Àyọ̀mọ́ra wa. Jésù ni ó ṣe àlá ọ̀gá Mukailu. Ọ̀gá Mukailu. Ọ̀rọ̀ bọ́kọ́ tó bí ọ̀ká ẹ̀wà tó bí ti kú náà lọ́yọ̀. Tàǹpà. Ó ti kú o. Tàǹpà. Ẹ̀wà tó bí. Tàǹpà. Sẹ́ni olúgbọ́n mú kí ní ọ̀mọ́ra ni. Kí àwọn bá sọ tèmi ká. Ẹ̀wà tó bí o. Ẹ̀wà tó bí kú o. Jésù ni ọjà alága ẹni. Wá ń tiẹ̀. Kẹ́hìndé bus stop ẹ má bọ́lẹ̀ o. Orí ọ̀dà bọ́wọ̀ níbẹ̀ wọ̀ ní bọ́lẹ̀. Gbá ikú ni o. Jésù ni ọjà alága. Orí ẹ̀ burú ni ẹ̀wà tó mi kú ìwọ̀ yìí. Ikú ló pa. Ẹ̀wà tó mi kú òyìn rù. Ọmọ àdìwó. Ọmọ àdìwó kọ́ńtà. Ọmọ Yíbo. Kẹ́hìndé bus stop ẹ má bọ́lẹ̀. Bàbá rẹ̀ ọ̀bọ̀ rẹ̀. Ikú ló pa. Ọmọ àdìwó kọ́ńtà ọmọ Yíbo. Ẹni sọ̀fọ̀. Ẹ má bara jẹ́ jìnnà, ẹ má sunkún mọ́. Táwọn òbí ọmọ yẹn bá wọlé tán bá ba yín báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, kí lẹ fẹ́ kàn ṣe? Ẹ má bara jẹ́ jìnnà ẹ jọ̀ọ́. Gbogbo wa náà ló dùn. Ẹni tó bá ní ewu eléyìí ò dùn kó gbàdúrà wẹ̀ kó ṣẹlẹ̀ sọmọ títún. Ẹ̀wà tó fi tọ́ mi jẹ ni. Ẹ̀wà tó fi pààrọ̀ fún mi ni. Àṣẹwà tó fi ò ní gbà mí kálá. Ẹ̀wà tó fi fún mi lọ́nà sọ̀rọ̀ ṣọ̀kọ̀. Ẹ lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o. Àbóòtọ́ ni. Òótọ́ ni. Ẹ̀wà tó mi. Irú kí lè yí o. Jẹ́jẹ́ rẹ̀ ní máa lọ. Ẹ kú àtẹ̀mọ́ra. Ọlọ́run dùn tì yín. Ọlọ́run ní já irú ẹ̀ mọ́ o. Àwọn ògbàgbọ́. Tètè mọ̀ pé òótọ́ ni. Ṣé ọsibítù lọ wá wà báyìí àbí bo ní ẹ tó gbé sí? Láti ìyàwó mi sí. Inú ilé lọ wà. Ẹ̀wà tó mi. Ẹ̀wà tó mi. Tó bá yẹ wọn wá sí àbí wọn á gbé sínú ilẹ̀ ìbí fojú méjèèjì rí ìyàwó mi mọ́. Lóòótọ́. Ó lè lọ. Kò sí ń tọ́jọ́. Ẹ̀wà tó fi fi mí lọ́jọ́ kó iye wa. Kó tó wá sí bóyá kí n lọ tó lójú lọ́ọ̀kan sí. Ẹ̀wà! Ẹ̀wà tó fi. Mikaelu!
mo fi bẹ̀ dákun jọ dákun. alájà mú mi kálù jáde o. mo fọlọ́ fànọ́bì Muhammad bẹ̀ dákun má ṣe bó ti tó dákun èmi ló dé. ẹ mú jáde fún mi alájà mú jáde. dákun má ṣe bẹ́ẹ̀ dákun ẹ bá ń bẹ̀ dákun. ẹ mú mi kálù jáde. dákun mo fọlọ́ fànọ́bì Muhammad mo fi bẹ̀. alájà dákun. sódà. kí ló dé kí ni tó ṣe fún ẹ kí ló wá dé dákun. alájà ẹgbẹ́ tó yàrá mi kú sínú àṣìṣẹ́tì lókè ọ̀nà. láìláìlàlá. ìkànnì tí wọ́n bẹ bàbá lọ́sẹ̀pọ̀ níbi tó tẹ́lẹ̀ sí. Ya Rasulullah mo gbé yé dákun mo fọlọ́ wọn bàbẹ̀ dákun ṣàánú mi jọ. kábíyèsí ọ̀rọ̀ ọdún òrìṣà alápàǹpàtà fẹ́ ṣe yìí ó mà ti kú báwa fúnra ara ṣe ń fojú wo. kí ló rí. kábíyèsí ṣé ẹ̀yin ò rí wípé àwọn àlejò tó ń wọ ìlú wa yìí wọ́n ju àwa onílùú gan tá à ń ṣọdún lọ báwùsá ṣe ń wọlé ní yíbò ń wọlé àwọn tó wá wà lókè òkun á ní kí ló ṣubú tẹ àwọn èyí tó wá sú mi ní ìpè kábíyèsí ìpè yìí pọ̀ jù gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò pátápátá ìpè wọ́n á fi pè lù pa ni. sórí kọ́ọ̀lù tí wọ́n ló ń gbà yẹn ò tí ì gbà tó mi àti Germany o àti Cuba o àti Brazil gbogbo ibi tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣẹ̀ bí wọ́n ti pè mí mo dẹ̀ ń sọ fún wọn pé kán máa bọ̀. kábíyèsí ṣé wàá mọ ohun tó fà á gan tí gbogbo wíwá wọn yìí tí òfin sún wọn ni gbogbo tó bá ń béèrè lọ́wọ́ òṣà alápàǹpà gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́n rí gbà. bẹ́ẹ̀ ni bàbá ńlá mi ti sọ bẹ́ẹ̀ pé kò sí nǹkan kí nǹkan tẹ́lẹ̀ ní wá dé lu wa yìí tí ò ní rí bẹ́ẹ̀ àwọn bàbá ńlá mi ti ṣètùtúlẹ̀ wọn àti rí nǹkan kan ẹ̀dùn ọ̀nà kí ni nǹkan tí wọ́n ń tọrọ lọ́dọọdún tí ò rí bẹ́ẹ̀ fún wọn náà kò sí. kábíyèsí òun ní fọ̀rọ̀ ogun kódà nígbà tí ti ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn kan bẹ́ ń káwọ́ mi òótọ́ ọ̀rọ̀ ni o owó ń bẹ bó ṣe ń wọlé owó ti ń wọlé wọ́n láwọn fẹ́lẹ̀ láti wá bá wa darapọ̀ ńlẹ̀ yìí kódà ó yẹ kí n ti mọ̀ sọ láti ibi jọ́ mẹ́ta ṣùgbọ́n ọ̀rọ̀ ló wáyé kódà wọ́n tún wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ o wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ lápàǹpàǹ gangan àwọn fẹ́lẹ̀ ń bẹ. kí ló wá sọ fún gbàtàn náà fẹ́ ra lẹ́sẹ̀ gbé òòṣà. kò lè ṣeé ṣe ni. wá di pé ò pọ́síbù sọ fún wọn tán bá fẹ́lẹ̀ lọ́tún tán fẹ́lẹ̀ lọ́sì sọ fún wọn pé wọ́n á bẹ́ẹ̀ mi ọba Dr. Síkírù Adédọ̀tun lórí ààfin mo wà lórí yìí báyìí tán bá fẹ́lẹ̀ mi ṣe fún wọn. kábíyèsí ibo láti lówó tá a lè gbà gbogbo ilẹ̀ tí ò dẹ́jà tàdánù kódà bọ́ ń fẹ́ lórí omi bó bá ti ṣe lọ́rọ̀ olówó dé ni ẹ dá mi dá. bẹ́ẹ̀ tí ẹ rí bó o bá talẹ̀ ojú omi tó ta tòkè omi má talẹ̀ òrìṣà o. ó bá jẹ́ lóòótọ́. sẹ́kítírì. Mr. Mikael fẹ́ ránṣẹ́ pè ti dé. Mikael wà ń ta ní kó má bọ̀. Mikael kọ́ lọ sọ. ọmọ burúkú tó fẹ́ dà lómi lónìí ó ní. kábíyèsí o ọ̀rọ̀ Mikael tá à ń sọ yìí èmi ò bá má bàa kan wá o torí gbogbo bó ṣe ń da ìlú rú yìí èmi rí bíi pé iṣẹ́ òfin bẹ́ẹ̀ ká lára ni. Mikael àbí kí ló jẹ́ jókòó bí dédé jókòó bí kò máa wò mí lójú báyìí Mikael sọmọ ìlú nìyẹn. kábíyèsí wọn ò gbé mi wá wò nílẹ̀ yìí ibi ni ẹ bí mi sí. o fẹ́ tú ìlú mọ́ mi lórí. ọlọ́run ọ̀já o. ìwọ ni lánàá ìwọ ni lẹ́nu bí ọkọ̀ akọkọ jẹ́ tí o bá ṣe kó fẹ́ ya ọmọ àlè
bẹ́ẹ̀ náà ni obìnrin kan kú sí ìta abálẹ̀ tó lọ sí àtọ̀ nídìí ẹ̀. ẹ ti gbọ́ kò rí bẹ́ẹ̀ o kábíyèsí kò rí bẹ́ẹ̀ o òkú kú ni wọ́n ní wá àwẹ̀ o ṣé àwọ̀ àwẹ̀ òkú sasọ bí ìgbìyànjú sì ní tò èmi sáà ní kí n wá àwẹ̀ mi dáná wọ sí tó kú bẹ́ẹ̀wù rẹ̀ kí orí ọmọ wíwọ̀ sasọ nítorí jẹ́ bẹ́ẹ̀wù lọ́rùn rẹ̀ ni o. dúnà ìjọ ló di álímì wẹ̀kúwẹ̀kú. nígbà tí ò sí nǹkan kan tí a ṣe tí gbogbo ẹ̀ ń dàrú náà la tún fi ní ká mú ti òkú ẹ̀kún kí álímì rí nǹkan jẹ. kábíyèsí kankan ṣe kan. kábíyèsí ṣé ẹ̀rọ ọmọkùnrin yìí àìníṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló jẹ́ kó máa wùwàkuwà láàrin ìlú ẹ jẹ́ ká gbéṣẹ́ fún ṣèbọ́dún lápapọ̀ ń bọ̀ lọ́nà a máa dáná ẹ jẹ́ kó ọmọkùnrin yìí kó máa lọ oko kó máa lọ bẹ́ẹ̀gì inú gbó kó máa kó wá sáàrin ìlú kó lọ bẹ́ẹ̀gì fáwọn obìnrin kan rí nǹkan dáná ọdún. igi bó. wo ọ̀tún kò tiẹ̀ ní gbégi ó dọmọ pálásì láti èní lọ ibi ló mọ̀ gbé bẹ́ẹ̀ mo sọ fún ẹ. kábíyèsí o. pàdùn lọ́mọ wo mi wò ká dá fún bàbá rẹ. ẹ tó ń gbé bá mi ṣépè ni tẹ̀sán pé ọ̀rẹ́ ni kí ó dé pé wọ́n kú kódà o kódà ẹ má bínú kábíyèsí. kábíyèsí ẹ ṣèdájọ́ fún. awù ẹ jẹ́ mọ́ gbé láàfin orí adé èsùn ta wọ́n ti ń dàmí pọ̀ mọ́ ẹni ọlá ẹjẹ́ ń dẹni ọlá èyí ti jẹ́. kábíyèsí kí Míkáílù máa bọ́ bá gbàfin. ẹjọ́ ó gbé bẹ́ẹ̀ mo mọ tí màá ṣe fún un ẹjọ́ ó gbé bẹ́ẹ̀ wo lílọ tó ń lọ ìsọ fún yẹn lé pé mo ní tó bá tún padà débi ò lọ́mọ bí ló mọ̀ gbé o. ẹsẹ ń padà wá ẹsẹ mo ní gbé kábíyèsí o. àwọn olóyè ẹsẹ o kábíyèsí ẹsẹ o. orí jáujáu. kábíyèsí. ẹ mọ̀ pé ọmọ tí ọwọ́ ẹ̀ bá dilẹ̀ èèyàn máa wá fún sí irú ọmọ yìí yóò dá fún olórí ọ̀dọ́ irú eégún tá a fẹ́ ṣe yìí ọ̀sà tá a fẹ́ bọ̀ kúndégún fẹ́ jáde yìí tí n bá mú eré lè tí n bá fi líìdì olórí àwọn ọ̀dọ́ kó máa líìdì àwọn ọ̀dọ́ ẹ rí pẹ́ ní ìdíjàgbà kankan. n tí mo ronú o ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ lójú ẹ̀. ọlọ́gbà àtúnyẹ̀ wọn kọ́kọ́rọ́ yàrá mi ta ló fi bí gan-an wọn ò tẹ̀ tó fi kọ́kọ́. yàrá mi ni mo ti ní wọ́n mọ̀ sílẹ̀kùn lẹ́ẹ̀dẹ́ bá ti sílé mọ́ kálukú ló ní yàrá tiẹ̀ àwájà sí òsì ọwà odidi ijọ́ márùn-ún ló fi kú òun létí ìrí ọ owó àwọlé tán nìsín ó tún lọ rèé pààrọ̀ aṣọ àbójú mi lórí bẹ́ẹ̀. èmi ti pààrọ̀ aṣọ ìṣẹ́jú mélòó. ń bọ̀ ló wá dà. ẹ̀ẹ́dúró ṣẹ́jọ́ márùn-ún wá pẹ́jù lè ní bàá sílé. ó lè lọ bí kankan Míkáílù ó lè jáde àyìn. ayọ̀ mo jà síbẹ̀ ẹ wo èmi ò ní parọ́ fún yín àsàlátù tẹ́ ń ṣe ni ẹ máa ṣe ẹ jókòó tànà bí o ẹ jẹ́ mi náà lọ rè jókòó tọ́ba ṣé ẹ mọ̀ pé mo ti gbàsẹ́ lọ́dọ̀ kábíyèsí ní ìsìn ni. kábíyèsí ẹ wo ló gbàsẹ́ lọ́dọ̀. wọ́n ṣe ọdún eégún wọ́n ṣe ọdún èrò gbogbo àwọn òòṣà àti mẹ́lá àfin ní ìsìn èmi ní í ṣe agbátẹrù wọn ẹ wá ní mọ́ lọ. Míkáílù ó kírun. ẹ wo ẹyẹ mọ àsàlátù fòṣẹlá ẹ jẹ́ mi náà lọ rè jókòó ti kábíyèsí. iṣẹ́ síra gbá kílẹ̀ sọ wọn bá mi bẹ̀ lọ́ọ̀ nísìnyí ọlọ́mọdé ojú ó ti hàn wọn bẹ́ẹ̀ mi tẹ́ kún ẹ sí. bá rẹ wo àwọn òòṣà. bó wọn wà. wọn bẹ̀ láàfin ẹ ti ń pé kíní kí n má yọjú sí wọn. o lè lọ bí kankan jókòó ń bẹ̀ wọn náà kírun tiẹ̀. lọ́dọ̀ àwọn ẹ̀jẹ̀ ń jókòó. jókòó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń jókòó. Míkáílù láìláìlàlá láìláìlàlá. ṣé ẹ̀rọ ọmọ ìtorí Ọlọ́run ó lè yan ṣe dàgbà tó yìí tí ò lọ́pọlọ tí ń pé bàbá òun bẹ́ẹ̀ ń bì kan àwọn bàbá rẹ̀ wo ní bẹ́ẹ̀ ń bẹ̀ wọn ó dáa Ọlọ́run ó kó mi lọ rẹ̀. ọ̀tún òsì ọ̀dọ́ ìlú Míkáílù àti kejì ẹ̀ ṣé bẹ́ẹ̀ rí i pé ìlú ti ń dára sínsìn mo sọ bẹ́ẹ̀ ní àsìkò tèmi tí mo gorí ìtẹ́ iwájú la máa lọ. àmín. ṣé gbọ́ rí pé alága kanṣu dìde láti orí àgẹ̀ wa bá kábíyèsí ó gbọ́ pé a fẹ́ ṣe àjọ̀dún ó wá mú dùn láti ṣe nǹkan ribiribi ní ọjọ́ àjọ̀dún yìí ìyẹn ló mú débí ẹ wá farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu alága kí nìkan tó fẹ́ ṣe fún wa gan-an nígbà àjọ̀dún wa. ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀. kábíyèsí o mo kí gbogbo ìlú o èmi ni Honourable Johnson Celestina, the executive chairman of Agility local government. Inú mi dùn pé lásìkò ti tèmi ọdún lápapà yìí ó improve láti wá mark ọdún yìí fún ìlú yìí so máa ṣe bridge
tó máa link sí Ajílété sí Àdìyàn láìpẹ́ yìí. èèyàn rẹ o èèyàn ni ẹ. kí Ọlọ́run bá kó ràn mí ní ọwọ́. kábíyèsí o inú mi dùn gan pé ìlú yìí ti ń make a new turn inú mi dùn gan pé àwa ọ̀dọ́ ìlú gan àfẹ́ kúrò ìlú mọ́ àfẹ́ darapọ̀ mọ́ àwọn aráàlú inú mi dùn gan. Then this our festival tá a fẹ́ ṣe yìí. Àdìó jẹ́ kí Yorùbá máa pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ Yorùbá. máa try. Festival tá a fẹ́ ṣe yìí mo ti gbé ìgbésẹ̀ lọ́pọ̀ janturu fún improvement nínú festival wa yìí. So a ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ oríṣiríṣi tó lè wá bá brand festival yìí láti ìlú Cuba. Àwọn telecommunication firm wọ́n bẹ̀ àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ àbí. ayélujára that is what you mean. bí ẹ bẹ́ẹ̀ àwọn telecommunication àti bá wọn sọ̀rọ̀ kó wá bá brand festival wáyé kó ba lè dùn. ẹ ṣáà rántí bọ́yẹ ṣe Ọ̀ṣun-Òṣogbo festival. rántí o lọ́bẹ̀. àwọn kan wá brand àwọn ló wá brand àwọn náà máa brand bí. ọ̀dà. Then through the internet mo tún wá bá àwọn òyìnbó kan sọ̀rọ̀ so àwọn náà máa wà ń bẹ̀. àti ó ọ̀sọ̀ tẹ́lẹ̀ láti ọmọ ẹni àtúnwá o. So bó bá ṣe máa jẹ́ màá rán olórí wa Mikaelu. kò sí wàhálà. kábíyèsí o. kábíyèsí ọmọ làdí o ọmọ máa ń pa àwọn èèbó bí wèrè Ọlọ́run ló ní ká rán léèwé. kábíyèsí o ṣé ẹ wá rí i pé àwọn tó ní ìjọba alágbádá tó burú jù kò ń ṣe ẹgbẹ́ ìjọba ológun tó dáa. láíláí. alága ẹ ní takú síbi tẹ́ ẹ wà. àṣẹ. lágbára Ọlọ́run kábíyèsí wa tó wà ń kalẹ̀ yìí àtàwọn olóyè àti gbogbo aráàlú yìí pátápátá a sì ń dé Àbújá yẹn báyìí ẹ̀yin lè máa jẹ́ ààrẹ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí. lágbára Ọlọ́run. ẹ̀fẹ̀ gbọ́ alága bẹ́ẹ̀ bá wá débẹ̀ ẹ má gbàgbé wa o gbàgbé wa náà ló jẹ́ kẹ́ ẹ ṣe. àṣeyísàmọ́dún ájúṣe fún yín o ìlú ò ní bàjẹ́ ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsá ọdọọdún là máa rọ́mọ obì lórí àtẹ ṣeré tó kàn sí yìí màá fẹ́ kọ́ ẹjọ́ lọ sọ́tún ẹjọ́ lọ sósì ẹ lọ lé bàbá wa bá láìsí Gbàdámọ́sí ẹni mo sọdún lẹ́ni ajúwa ṣe àní ṣàṣe tí o. ẹ̀ṣọ́ tí bá rẹ̀ mí lọ́dọ̀ àkàrà máa gbó àkàrà máa gbó ìbọn àbújá rẹ̀ àkàrà máa àkàrà àkàrà.
wọ́n ní kó máa lọ. ọjọ́ ìlú ẹ máa lọ ẹ má tẹ̀ ẹ má tẹ̀ dẹ́gbọ́n. ẹ kú ọdún 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 o ẹ kú yèdún o àṣeyí sàmọdún o ẹ ǹlẹ́ ẹ ní pápádá bẹ́ẹ̀ lẹ ní dálẹ́sẹ̀ mò ń wọlé lẹ́mọ̀ mú ẹtún lẹ̀. Káre káre máa bẹ́ẹ̀ yìí. Ara ẹ̀ rọ̀ òrìpá rẹ̀ rọ̀. Ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́. Yeah, man. Yes. I like this skyline. Hey, you're from Cuba. Who's this man? Mikhailo. Mikhailo, how are you? Fine, fine. Cuba. He's been a very good friend, tourist guide. Oh. I like the skyline. Cool down. Yẹmi, èmi àjẹ tí mo ní òtó nǹkan. Ní sùúrù. Ibi tí bá lọ ní kò sọ. Yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ni. I like your culture. I like your festival. Kí ni ń wí? I like that statue. Can I get it? Ọ̀rọ̀ owó ni a ní onísùúrù. Wọ́n náà láti ká sọ. Wọ́n tí ń sọ tí ń sọ. Ó lóun láìkì òòṣà wa. Ó lóun ọ̀rà. Ọ̀rọ̀ owó ni. Ẹ̀yin tá a ní owó náà. Ọ̀rọ̀ owó ni. Owó èbó ni kò ń ṣòwò lẹ́wà ń bì. Excuse me? Please don't vex. Very aggressive. Don't vex, please. What can we do here? I want the statue. How much? I buy. Ó lè lò ló tà. Ó lè lò ló tà. Bí n bá ta bá mi owó ńlá ni o. Sọ ma pé gbogbo òsà tí gbogbo òlú sì ni. It is big money. Ọmọ bàbá wa ní ẹni. Ó ní gbàgbé ń pa ọ̀rọ̀ owó èlò ni èlò ló tà. Èlò ló ń fẹ́ rà. Èbó ni. Wọ́n jọ mọ́ pẹ̀lú èbó mọ́. Sójú tèmi fọ́ ni. Tẹ́lẹ̀ pupa ni. Ibà àkúgbà ni. Kèé sí èbó dúdú lélẹ́yìn. Come please come. Sójú fẹ́ ra lé ni. Owó bukún bẹ lọ́rẹ́ o. Ẹnu ẹ̀ pọ̀ Yẹmi. Africa. Gbogbo òtí sọ sójú fẹ́ ra lẹ̀ ni. Kò ra lẹ̀. Ọ̀rọ̀ ara àkúgbà ìgan sùn èmi. Ọmọ tó ṣẹlẹ̀ owó rẹ̀ ọjà rẹ̀ ni. Money market. Èlò ló fẹ́ san fún mi. Ẹni tí ọ̀tá bàbá rẹ̀ yóò múra rí. Hey, I am the buyer. He tells me what to buy. Ó lè lò láta. Owó bí nǹkan ṣe lọ nísìnyí bí ọba tá bàbá rẹ̀ náà yóò múra gírí ni. Èyí tá bàbá rẹ̀ kò tó rí ra padà lọ mọ́. Kó mú 1 million wá. Èyí ò ní tá bàbá rẹ̀ kò tó rí gbà. 1 million what? Yes, 1 million naira. It's not dollar. Naira? Yes. He said he don't want dollar. He want naira. Okay. The money 1 million naira. naira? No big deal. Ó ní òsì wàhálà o. You get it? Ó ní òsì wàhálà o. Owó rẹ̀ ọjà rẹ̀. Straight away. Kọba owó Yẹmi sọ fún kọba ń. Get to my hotel. Give me the statue. Take your money. Ó ní àwa bá òun lọ hòtẹ́ẹ̀lì ká gbére wa kó o sì gbowó fún wa. Kò sí wàhálà. Mikhailo. Àdìó. Bóòlù. Mo wà pàbọ̀ kí ló ṣẹlẹ̀? Níbo ọ̀yá? Mo ń lọ ààfin ni. Kí ló lọ sí? Mo ń lọ fún festival. Kí ń jẹ́? Festival. Láàfin. Ó lọ sí ojúbọ eégún. Ibẹ̀ náà mo ń lọ ibẹ̀ mo ń lọ. Ọlọ́run ló ní ìpàdé rẹ̀. Ọ̀rọ̀ gbọ́rọ̀ lẹ́ o. Bàbá yín ti lọ o. Bàbá yín?
ọ̀nà ẹ̀ ti jìn. Bàbá yín. Lápàpá. Lápàpá. Yóò ti dọ̀bẹ̀lẹ̀. Mikailu. Ṣé kò ní sí wàhálà Mikailu? Kí ewu wà lábẹ́. Ewu wà lábẹ́. Ewu ni ká gbére kalẹ̀ ká máa lọ ìtọ́pọ̀ sí. Ara Kúbà ti gbé lọ, ó ti fẹ́ mi lówó. Ewu wo mọ́sán tó sọ. Ẹnu ẹ̀ báyìí sí báyìí. Ok. Kọ́ ọ̀nà. Abẹ́yà tó wúlò. Bó ṣe ń wò mí, èmi lọ ságbo fàájì ni o. Ságbo fàájì? Ọ̀sán ni dálẹ̀ fáwọn èèyàn. Tíbo ni ẹ. Lẹ́kùlẹ́jà ló. Lẹ́kùlẹ́jà. Ẹni tó ní bẹ̀ máa bá yín bẹ̀. Mi lè pẹ́. Àdìó. Àdìó. Èmi rẹ̀ wọlé o. Àdìó. Olórí burúkú ni ọ̀nà. Kí ló dé? Sọ́wọ́ àríwá. Kí ni? Ogun ti ṣẹlẹ̀ níbi yẹn. Èsàwọ̀ lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ogun lágbàgbà ọ̀rọ̀ àṣọ bọ́. Ọ̀sán lágbàgbà àríwá. Ogun ni o. Wọ́n ti sá mú Gáínà. Wọ́n sá sílẹ̀. Wọ́n sì sá Táfà o. Mikailu ló kò ní sí wàhálà. Mikailu ló kò ní sí wàhálà. Mikailu ó ní kò ní sí wàhálà. Wàhálà lórí kí ni? Mikailu ló gbé Òṣàlápá. Ló gbé Òṣàlápá. Káàbọ̀. Atọ́kùn. Ta ló gbé bàbá mi lágbàgbà mi? Ta ló gbé bàbá mi bí? Ta ló gbé ṣà bàbá mi? Atọ́kùn. Eléyìí aṣọ yóò ṣe bọ́. Aṣọ yóò lè ṣe bọ́. Tí ìbá ló ṣe bàbá mi aṣọ yóò ṣe bọ́ sílẹ̀ o. Kí làwọn á ṣe báyìí? Lágbàgbà o. Àkẹ́kẹ́ ló lè má torí mi ké o. Àṣẹ. Ẹ̀jà ló lè má torí mi jà. Àṣẹ. Ọkọ ló lè má tọ̀ ọkọ mi lọ́rùn. Àṣẹ. Ọ̀rọ̀ tó bá dùn jí bèrè tó bá fojú kan lápẹ́ ni ẹ̀rín ló fi rí báyìí. Lágbàgbà o. As Africans, I've got to be fast. These guys, can I trust them? God. Black Angel or Bessie Bob, I'm taking you to Cuba. Yes, money making. America will borrow from Cuba. With this, America would have defeated Vietnam. With this, America will respect Cuba. Kíbi tó bá ń kọ wà báyìí, sáyẹn tètè báyìí kọ wá lọ dá mi lóhùn, dájú bẹ́ẹ̀ tètè tẹ́lẹ̀ o, ìlànà sí gbẹ́ pọ̀ kó má tẹ̀lé báyìí, sáyẹn tètè báyìí kọ wá lọ dá mi lóhùn. Black Angel or Bessie Bob, I win. Lágbàgbà o! Whoa! Lágbàgbà o! Káàbọ̀ kúrin, káàbọ̀ yín ní kó máa bí ti bí. Àṣẹ. Àgbọ̀n tí ò tí ì bí kó máa tọwọ́ àná. Àṣẹ. Inú kan dùn kó kù jówó. Jesus! God damn it! Africa! Bessie Bob! Where shit? Kókù jẹ́ ọmọ. Àṣẹ. Kókù jẹ́ ìrántí àná. Àṣẹ. Kókù jẹ́ ìfúbalẹ̀ o. Àṣẹ. Kọ́kàn kó balẹ̀. Àṣẹ. Ijó kó bíjó. Àṣẹ. Ayọ̀ kó báyọ̀. Àṣẹ. Bẹ́ẹ̀ ni kó ṣe rí o. Lápapà káàbọ̀ kúùdé o. Kó kúùdé kó kúrìn báyìí o. Ẹ mú kínní o. Ẹ mú kórìí yán bàjẹ́ o. Ní dáàdi mu, láwà láàmú mọ́. Ẹ máa mú nso. Bí ọba tán, wọ́n kó mi wá. Àsìkò táwa yìí, àsìkò ká mú nǹkan ni. Ìwọ ni ń gbèrè. Ẹ jọba ẹ ni. Ọ̀nà tí wọ́n gbé gbà, wọ́n ṣe ọfà ìṣin wọn ta torí sọ̀fọ̀ kò ní ọ̀ta tó máa ń tọ̀ bọ́n ṣe tọ̀ rè jẹ́ sọ̀fọ̀ at the end of the day ẹ̀ ń ṣe ẹran onídẹ. Ẹ gbádùn ẹ̀yìn kan béèrè ńlẹ́ àbàtà ńlẹ́ yọ ọbẹ̀ títẹ̀ nkún bàbá yín lẹ̀ mú yìí. Lọ́nà wo sáà máa bá ṣe mí. Sáà máa bá ṣe mí. Oníyà. Ìgbà. Ẹ máa mú. Bó ṣe ọ̀nà rẹ̀ gbégbà rí wọ́n sọ o. Ẹ̀yin jẹ́ ká mọ̀. Ọtí ọ̀dọ̀ àwọn ìdí yìí o. Sórí ǹtẹ̀ mú yìí. Lápàǹpà lẹ̀ mú. Mo lè jẹ́ kí lápàǹpà àtọ́jú. Mo ti ta bàbá yín kú bá. Èyí lápàǹpà wọ́n ti gbé lọ. Àwọn aláwọ̀ funfun kọjọ́ àṣírí ti tú gbogbo ìlú ti dàrú àwọn eégún wọn aṣọ bọ́ látàárọ̀ o òkúta ẹṣin ẹsẹ̀ ẹ̀ ti yọ síta wọ́n ní èrè lápàǹpà tẹ jí gbé tẹ lọ tà àṣírí ti tú. Ọ̀rẹ́ yín PRO òun ló tú àṣírí olóhùn pẹ̀lú yín náà jọ tà á àwọn aráàlú àtàwọn eégún wọn ti ń wá yín bọ̀ báyìí tán bá dẹ̀ débi bá yín ọtí tẹ̀ mú yìí ó dópin láti lọ torí wọn ó pa yín ni. Rọ́gbà mi. Sọ́ọ́ni gbọ́ kó bára rẹ báyìí. Eégún wọ̀ dẹ̀kúdẹ̀kú. Ìdìdó owó ẹnu rẹ ọ̀bù. Ẹ wá o. Kó bára rẹ. Ẹbí ò dájà sí A ní láti wà mú. Kí lẹ ẹ̀jẹ̀ mí ta ni mo jẹ o. Ẹ̀jẹ̀ rẹ pọ̀ o. Kí lẹ ẹ̀jẹ̀ mí ta ni mo jẹ o. Lórí jẹ́ kúlẹ̀ à. Ọ̀gá ká mi
mi lù burúkú ẹ ìbúrẹ́ báyé mi jẹ́ sí o. orí ẹ bàjẹ́. ọ̀gá mi káìlù. ọlọ́ọ̀sẹ̀. ìrìn ṣe é dà o. àtàrà pàǹpà. ọmọ ọlọ́ọ̀sẹ̀. ẹ jọ bọ́dà àfọ̀njá. Ọ̀ṣọ́gbó ẹ wò áwo tí lọ o. Oṣòdì ọjọ́ ta Oṣòdì. Ọjà wẹ́dẹ̀ rẹ̀ lẹ́ gbogbo ṣe ń gbẹ́dẹ̀. Kí ló dé? Tí wọ́n wà lọ ní. Wọ́n wà lọ. Àmọ̀ lè kú bẹ́ẹ̀. Wọ́n lè jákọ̀ sí bàbá rẹ̀, wọ́n sì máa lọ. Ó lọ sí. Ó lọ sí èkó náà wà rí mi ni. Ẹ wọlé. Oṣòdì. Olóríire méjì ló kú Oṣòdì. Ẹwà jámọ̀ lọ. Ẹ ní sùúrù. Wo. Jálọ jàre. Ẹ máa fún mi lówó pẹ̀lú àdúrà àwọn èèyàn tó kù. 700 naira ni ẹ ní sùúrù. Mélòó ló kù? 1 2 3 4 5 èyí ó sì kò èèyàn mẹ́fà. Ẹ ọjà wọlé wá sanwó. Ẹ máa sọ 700. Sanwó bẹ́ẹ̀ jẹ́ ní sọ́ba yìí àbí kí ni sọ lẹ́yìn. Bàbá àbẹjọ náà máa sanwó. Ó yá ẹ mú ẹ tó owó dà. Gbàdé kọ́kọ́ jáde. Èyí ò ní hàn pé kò dùn o. Wọ́n sì máa pé kò ọ̀fẹ́. Àṣé kò fẹ́. Láti rìnrìn. Láàdé kò wọ́rọ̀. Èkó fẹ́ gidi. Lọ́wọ́ máa yẹ ọkọ̀ sáwọ̀ látàbúlé wa lọ́hùn. Ká tó wọnú Èkó ìwà. Mukailu ọ̀gá rẹ ni rò jẹ́ o. Ìwọ ronú owó náà rẹ o. Máa ṣayé rẹ o. I'm a butterfly. Ọmọ rẹ o. Èbó kọ̀ra. Ń kọrin fún ọ. Ẹjọ́ wa ń jó ẹ̀ ń fẹ̀yìn síra yín. Àánú ẹ̀ ń ṣe mí o. Èmi lè mú Èkó o. Owó bàbá yín tí mo tà ń meko wá. Ẹni ọba bẹ́ẹ̀ kọ́jọ́ kórè òun ọ̀fà po. Òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o. Ọ̀rí gbọ́dọ̀ kẹ́rọ́rọ́. Ọ̀dọ̀ kẹ́rọ́rọ́ ọmọ tí ń ṣe o. Zítàyì ni. Zítàyì burúkú ni. Yẹ́nà àwọn obìnrin hù. Zítàyì oníkálukú ọ̀dọ̀dọ̀ ní láyé yìí. Obìnrin mi bàbá kò. Bíbẹ́ bí ẹ̀sìn ni bí ẹ̀sìn ọba. Ọlọ́bìnrin mi àbí bí ológbò. Yíyọ ni. Ẹ bá ń gbọ́ yíyọ ẹkùn tó jogọ́. Ìjà kókò lẹ̀ ń wò ó. Olórí burúkú ni wọ́n wá lójú ìjà. Ìwò ìfọkànrẹ́ balẹ̀ o. Kọ́n sọ fún àwọn nígbà yàrá rẹ̀. Yàrá ní Kòròdú o. Ó ti dé irun ẹ. Wàá wọ ọmọ tó rẹ̀ lọ sí grammar school. Láti grammar school. Bẹ́ẹ̀ o ti máa rí àmọ̀dáfù. Ìlàgì. Àmọ̀ butterfly. Ìgbà. Ẹ̀hùn ara kìíní yọ ẹ gbà mí ó tún yí lọ kíìsì ẹnu yìí nàìjíríà lọ kíìsì hùn. olóṣù olórí burúkú aláyé bàjẹ́ wèrè ẹ̀yin wá sanwó
mi ni onígbèsè onígbèsè tèmi àti ẹ bá fojú kan ra wa báyìí òkú méjì àbọ̀ lọ́hún lé lọ́jọ́ náà. ìyá wa ẹ má ṣe pé mọ̀ dá lólúwa rẹ̀. olóṣì kan mà ní ó máa jẹ mí lọ́wọ́ láti bí ọjọ́ mélòó kan mà ní kò fẹ́ sanwó fún mi ni. ẹwù ẹ fọkàn ẹ balẹ̀ o ọ̀gá Mukailu ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀yìn ojú rẹ̀. ẹ dákun sówó à ń pọ̀ ni. ó pọ̀. ẹ dákun ọkùnrin lọ́jọ́ lówó ni àbómi. obìnrin ni. ẹ bọ̀rọ̀ jẹ́ obìnrin àtẹ̀yìntọ̀. obìnrin lọ́jọ́ yín lówó ṣé àwọn àtẹ̀wò yìí bá gbà ràn mí lẹ́lẹ́rù ayé àtọ̀run ni wá bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ lórí ìkú sí àwa ni iye tó mú kò jẹ yín agbára Mukailu gbé. ẹ wò mí yóò san tí ọba fún yóò wọ́n títí ọ̀dún náà lónìí ẹ pọ́ máa lè ní mí ẹ fọkàn yín balẹ̀ ara yín ṣe àdùjù báyìí. bísíbísí ni. ẹ ọ̀dà àkùnrin ẹ ìmọ̀ táwọn èèyàn lóhùn ẹ fi okùn lẹ̀ fún wa. ẹ má wọrí oníṣẹ́wù. àmọ́ butterfly ìgbà olórí burúkú ọ̀hún dé kí ẹ kù tètè. ẹ fura pé ọjọ́ ń bora ẹ̀yìn ọmọ yìí. ilẹ̀ ìṣúbọ̀ kí láti ṣe ṣé ṣíṣú ilẹ̀ ìṣúbọ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé àjèjì ní àlékò èkó tí a gbà lejò báyìí ibi àbà sùn. ẹ fi òkú lẹ̀fọ̀ lọ́hùn. ìyàlájẹ́. ìyàrá yín là ń gbé o. ìyàlájẹ́. sá. bẹ́ẹ̀ náà bá fojú wo ojú ọjọ́ bí àwọn astrology ẹ rí kójú ọjọ́ ń bora àwa ò sí sáré èkó Ògún ni yáàyà nírè mẹ́mu ni ẹ wàá ti àmọ́ yìí ìdílé mọ́ bílẹ̀ bá mọ́ tọ́ àásùn ẹ mọ̀ wá padà wá sí ṣọ́ọ̀bù yín lẹ̀ wọ́n bá dáhọ́ ọ̀la á lọ rè gba ilé owó mẹ́lọ́ wá o ẹ wò owó rè bàbá wọn tàtà fi délẹ̀ yìí ẹ fọkàn balẹ̀. ìyára jẹ́rẹ́ gbọ́ ẹ so ewu fún wa ẹ já sùn ní ṣọ́ọ̀bù yín bí owó kejì ní pé ẹ wà á kó àwọn tílẹ̀ nínú burúkú ẹ kó lẹ̀ káàmù tí yóò tilẹ̀ ẹ̀rọ ẹ̀ mọ́ ẹni ó bá su ẹjọ́ su o ẹni ó bá bí kò bí ńgbẹ́ bá dé oníkálukú mọ̀ kiri àgbogbo dustbin tó ṣe lẹ̀. bá a máa ṣe wá sí ìmọ̀nù ṣọ́ọ̀bù èmi náà ti wo pé ti ṣe fàájì púpọ̀ ẹ̀ẹ́dẹ̀ kí n ṣaré èkó ṣùgbọ́n nísìnyí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa kó lọ lé. ìyá ìbọ̀wọ̀ jẹ́ ọ̀dà kò burú àti pé kò gbàlejò nù. èkó gbàlejò ẹ dákun èkó gbàlejò. èkó gbàlejò ẹ máa bọ̀ nínú lé mi. èkó gbàlejò. ẹyin mọ́tò táwọn kà tó dìbò. ẹ̀yin gangan ló yẹ ká bá pè ní èkó gbàlejò. ẹ ti pè ní èkó gbàlejò. èkó gbàlejò. wọ́n máa gbé. èkó gbàlejò. ẹ máa lọ bá yàgò ìṣẹ́wù. ẹ ṣe jàre. bẹ́ẹ̀ bá ń relé àjọ wọn lọ ni. àmọ́ o ẹgbẹ́ dàgbà o. ṣé ń gbọ́ wèrè. ọmọ rẹ wo ni ẹgbẹ́ dàgbà ó pẹ́ kí bọ́ọ̀fẹ́ ijó tó dàgbà ó rẹ̀ o. kúnyìn nìbàdàn kúnyìn oníbàdàn. ṣé wọ́n gán ti dàgbà náà lọ́dọ̀ ń jẹ́ ọlẹ́mìí gógùn bí òrùn fúnra. ẹjọ ẹ bá ń fọwọ́ bá o. tá ń dún lẹ́bọ̀. èwo lẹ́tẹ̀ bọ̀. egun jẹ bọ sàrà. ṣé àwa tó ń di eré náà. ẹ̀yin lẹ ní o. àwa ní ẹ̀kì. ẹ bá ń fọwọ́ bá. ẹ̀yin ọmọ ẹ̀jọ́. ìyá wa ìtọ́jú èèyàn bọ̀. ṣé fọwọ́ bá rè é. fọwọ́ bá. bàbá wa ní fọwọ́ bá nǹkan. ẹ wá gbà mí ọba dání. ọ̀fadà kọ́ àròsọ ni. àjẹgbọ́jọ ra wọn nù. ọ̀fadà kọ́ lélẹ̀ gbókùn ni. yóò sí. n fẹ́ sùn ni. gbókùn ìyàwó máa dà lẹ́yìn tí a máa nù. ó ti rẹ̀ mí látàárọ̀. ẹ̀gún ọrọ̀ ajé. èmi kan ṣàkíyèsí. ọgọ́rọ̀ mọ́lẹ́yìn. ìyá wa kẹ́ẹ̀sì jẹ́jẹ́ o kẹ́ẹ̀sì làyà Jésù. Sàmú. ẹ̀yin àtàwọn angẹ́lì kẹ́ẹ̀jẹ́ sọ̀rọ̀ kù. Àtàndá. ẹ máa ní sí ọlọ́run lọ. bàbá wa o. bàbá yín lè sún. àwọn lọ. dígbọ̀n kọjá yàrá mi báyìí. ìrọ̀ ẹ̀ wẹ́ẹ̀sì pọ́blẹ́mù. obìnrin ìṣèyàn. ẹ̀jẹ̀ kan mú labalábá yẹn kẹ́mi bóra. má ju bèbè tí ń lọ mọ́. ẹ̀yin bàbá wa o bẹ́ẹ̀ bá délẹ̀ mi mọ́ bẹ́ẹ̀ lè sọ kárẹ̀ pẹ̀rẹ́ ẹjọ́ ẹ má gbàgbé káyọ̀ké sí mi èmi gan ó gùn kí àràbà o. ẹ̀ ń gbẹ́ wí lọ́yọ̀ kọ́ lọ òkè olúmọ. ó gbé àràbà lóhùn lọ bísíbísí ìgbà yín eré kan náà wọ yín. àpàdé lẹ́sẹ̀ Jésù. lẹ́sẹ̀ Jésù o. ibi tí a kò ní yàrá wa bàbá. a ò ní yàrá wa. a ò ní yàrá wa. Jésù ní ọjà alágbá. Mo ṣe máa jẹ́rìí yẹn kàn bá mu wa. Yẹrẹ ni ẹ̀yẹ wọ́n mi ra pàrípà. Ẹ jọ aṣíwájú ṣé ẹ mú kọ́dọ́mù dání. èrò olégùn mi ò wọjà. Pàrípà. Bàárẹ̀ mi ìṣòye o kágun. Kí ló ṣe bàbá rẹ̀? Ọtí ọ̀bọ láàmú. bàárẹ̀ ni tí ń jòyè o. Ọtí ọ̀bọ láàmú. bàárẹ̀ mú ṣàgì ká bu mọ́.
ọjà. ọtí ọ̀bọ̀ ọmọ ìlàmú. ọmọ ìsìn fẹ́ yàwó ìṣègùn. ọtí ọ̀bọ̀ ọmọ ìlàmú. àbújá kìkà mú wa. ọtí ọ̀bọ̀ ìlàmú. lérò owó tẹ̀síwọ́lá òwú wá. àbírú ilé tẹ̀síwọ́lá òwú wá o. ọ̀la. èyí tó pọ̀ sóhun àrùn pẹ̀lú kópa ẹ̀yàmú gbọ́ ẹ̀yàmú. sórí lẹ́gẹ́ mi ṣe orí lẹ́gẹ́ mi ṣe. olówó bá tẹ ọ̀yà lọ́sẹ̀ sáìmì. kí ló fa kàtìkàtì kí ló bá rédèrèdè ẹ bọ̀ bèrè ni èwo nípa tẹ́tẹ́ ẹ ń sèkúnrin abẹ́ ìṣẹ́ ìyàwó ìnáwó burúkú wo lọ yọ sí i. ẹ dákun láti bo ẹ ti wá. èmi lẹ́ ń kọrin tó lówó bá tẹ́ ní ọ̀tẹ́ rí. ẹjọ ẹ̀rọ ẹ̀mọ̀ nìyàn kì kẹ́ ẹ̀ ná fìlà síwájú ti máìkà yìí fẹ́lẹ́. ìwọ tó sẹnu bí ẹnu ọ̀nì. sẹ́nu ẹ̀gún ni. mi ò mọ̀ bó ṣe sókè. àbí àyẹ̀ tí ń bọ̀ ní àdìbò fún yín kí ló dé. ṣé ìrì tó rí mi mọ jẹun tí wọ́n dìbò fún àbí ìrì tí ẹ rí mi ẹ rí mi nírì olówó ẹ mọ bí mo ṣe jẹ́. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ bá tiẹ̀ wà jẹ́ pé mọ́là náà ní tó jẹ́ pé látòkè lọ́nà lẹ́tí wá. ṣégbà wá jẹ́ mọ́là bẹ́ẹ̀ tẹ̀ wà dé sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ká sọ Yorùbá wọ̀ kò yẹ ká mọ̀ pé nílẹ̀ Yorùbá àmọ́ ń kíyàn ni. bàbá láńlọ́ọ̀dù mi lẹ́ ń bú ni. sáwọn lárọ̀lù. èmi wọ́n ti lọ kó ẹ ti kó nu lẹ́yìn ẹ ti jáde nu lẹ́yìn. ìdọ̀bálẹ̀ kọ́ ni wà. ẹ dákun kí ló pariwo láàárọ̀ kùtù ọjọ́ ajé. àwọn ọmọ ìgbé láńlọ́ọ̀dù ni ó akọ̀dá rẹ̀ pé wọ́n kó wù sára aṣọ bí àwọn Àbújá àdìsí sọ̀rọ̀ ní àti ìbàdí náà àbí bí wọ́n ti wá sọ wọn pé àwọn náà ní jẹ́ tí bàbá dé là wọ́n sọ wọn pé. ṣé epo níjà. èrò fẹ́ pọ̀n sí ọlẹ́yìn níjọ́ pọ̀n. ìrọ́pọ̀ ìdàrílẹ̀ ẹ̀dùn kí ni ṣé ẹ fẹ́ kún kó bàmí lẹ́ran jẹ́ ni. ẹ kọ́sọ̀ bẹ́ẹ̀ kún kó jàre kíkọ́ ẹ̀kọ́ òbí ìjọ. ẹ bàbá ẹ bàbá. ṣé bí ọba tẹ wà tó bẹ̀rù sí èkó ṣáájú. ńgbà tẹ eré èèyàn báyìí bí ọba ṣe àwọn ọmọ ń tábọ́dá ṣe o ṣe bí wọn ọba tó bàbá yín bí wọn tó yín bí lọ́wọ́ sí wọn tẹ́gbọ̀n yín ni. eré èèyàn gànàkùgànà kọ ara báyìí tí wọ́n kó sí tẹ̀lé àpótí wọn tí wọ́n bọ̀ nbílẹ̀ àrọ̀ kùtùkùtù ẹ wá rí wọn wọ́n fojú pa wọn rẹ̀ ẹ wá ń bú wọn. ọ̀rọ̀ wèrè ni òun sì kí ló dé tọ̀ jábọ́ tí ń rí ọ rí èmi lọ yan náà fìlà sí la ṣé mi náà tí wọ́n mú yẹ̀dá tó ṣé mi ọjọ́ olórí ìlú kí n jọ bí Ọbásanjọ́ àmọ́jọ́ Mike. ebi mò ń sọ fún wọn pé bẹ́ẹ̀ sì rí o ó yẹ kí wọ́n mọ̀ pé èèyàn gidi ni yín kò sí ní tó sasọ yín kò sí ní tó ṣe bàbá yẹn wọ́n pé tí ń sá díẹ̀díẹ̀ ẹ̀ bá sì jẹ́ kí wọ́n bá yín fẹ̀gẹ̀ sí i kó lè dúró lọ́rùn díẹ̀ ẹ̀yin àti àwọn ọmọ mi ẹ̀ ń jà ní àwọn ọmọ ń kọ́ wọn ò fẹ́ràn yín rárá bóò ni ìyàwó àti àwọn ọmọ tí wọ́n rí bàbá wọn tó yẹ kọ́kọ́ mọ́ bọ́ta tí wọ́n gbọ́dọ̀ kú fìlà sórí báyìí bọ́bá jẹ́ bàbá aládùbáríkà tó jẹ́ bàbá gidi tí wọ́n kọ́ aṣọ tí wọ́n wọ sáré tí wọ́n kọ́ sáré àti wọ́n láwọn onílà pé wọn. ìtẹ̀lẹ́ àpò tí wọ́n wọ̀ láàárọ̀ kùtù ọ̀rọ̀ bọ́rí tì. orí kò ní yẹ ẹnu ẹ kò ní yẹ ẹnu burúkú ẹnu bí ẹnu ẹyẹ lè kò ní yẹ ebi lè ní kó wà á aṣọ wọ́n yẹ bí ìyàwó aṣọ gíní. tó ti jẹ́ pé wọn ọmọ yìí mò ń gbẹ́jà. tó ti jẹ́ pé yìí mò ń gbẹ́jà. èmi lọ gbẹ́jà lọ wọ́ mi. ṣé ẹ̀wọ̀ gíní ni bí ọwọ́ mi. ẹ má sọ̀rọ̀ sí mi o ẹ má sọ̀rọ̀ sí mi ẹ bẹ́ẹ̀ gbẹ̀jà nínú o ẹ má sọ̀rọ̀ sí mi o ẹ má sọ̀rọ̀ sí mi o ẹ má sọ̀rọ̀ sí mi o ẹ má bí mi. ẹ dé wọn rẹ̀ gbẹ ẹ dàkún ẹ rẹ̀ gbẹ bá mi ẹ dàkún ẹ sì nǹkan kẹ rẹ̀ gbẹ ẹ rẹ̀ gbẹ kẹ. wọ́n aṣọ ẹ̀gẹ́ dùn. ṣé wọ́n rẹ̀ gbẹ ẹ ṣe ẹgbẹ́ rẹ̀ gbẹ sa. ẹnlẹ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ jọ̀ọ́ màmá ẹ dákun ẹ ṣàánú mi. màmá ẹ mọ̀ pé àgbà tí ò bá kẹrùn sọ̀rọ̀ fọmọ akẹtàn sáré ni o. àsìkò àti kẹtàn sáré gbogbo lẹ́wọ̀n àbọ̀yá ẹ ká máa lọ. Oya ẹ já lọ kó tó bọ́ sórí fún yín. ọba pé yẹn nìṣó. awúsù bíi láì mí náà ṣe tání rajin ọlọ́run yà mí yéṣu ọlọ́run yà mí yéṣu o ọlọ́run yà mí yéṣu. ẹ kọjá lọ síwájú. ọlọ́run yà mí yéṣu ọlọ́run yà mí yéṣu mo ń lọ àfin. tani o. ẹ̀yin nu bísí ṣé ká mọ̀ pàrọ̀ iná ń bẹ lára yín lónìí gbogbo ẹ̀ ń ṣe bí yíndínyíndín. èmi bísí. ẹgbẹ̀lẹ́ àkó ojúmọ́ rẹ. mo ní kí n wá drop key mi fún yín ni kẹ́ bá ń fáwọn boys tó wà lọ́dọ̀ mi. ó ti ẹ̀dá ẹran létí ẹran jẹ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ó tó bí ijọ́ mẹ́ta tí mo ti fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ dákun mo lẹ ti ráwọn ọmọkùnrin. àwọn èèyàn mi ni wọ́n. àwọn tó ṣe pé nígbà wọn jí láàárọ̀ kùtùkùtù
láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé ọkùnrin láìsóbìn wọ́n wá tẹ́ fàájì kalẹ̀ wọ́n wá mutín débi kí wọ́n bú bàbá láńlọ́ọ̀dù bàbá tó ṣe pórí rẹ̀ ti gbálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ń búyùn bẹ́ẹ̀ bá sọ rẹ̀ jẹ́ mọ irú oore tẹ́ ṣe. bẹ́ẹ̀ ṣe ń rí wọn yẹn ọtí ni ìṣòro ayé wọn o ṣe rí ìlú tó wà láàrin wọn tó gùn lórí nọ́ṣọ́nọ́ṣọ́ yẹn ọ̀rọ̀ ẹnu ẹ̀ báyìí wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni o. ẹ dákun àǹtí Bísí gbọ́rọ̀ yín bá yé mi dáadáa bí ìpẹ́ ẹ̀ sọ pé ọlọ́run lòun àbíwò. ọlọ́run lòun kábíyèsí rẹ ọlọ́run ọmọ tó béèrè o àwọn kiri yóò gan máa sọ wọn ò ní bọ́lọ́run ọlọ́run lè má golo tí ò sí nǹkan kan nú ẹ̀ kó lò kó fi túté èèyàn ṣe kó sì tún sọnù. ọ̀dà mo gbọ́ o àmọ́ ṣe é rí advice tèmi ó fún yín ni pé ntọ́ bá ṣẹlẹ̀ sí yín ó ṣẹlẹ̀ sí èmi náà o sóyè yín torí bí èmi àti yín nìsín àti dìbí ẹbí mọ́ ṣàfihàn sórí òrùlé sú o ọkùnrin mẹ́ta lórí ẹ̀yin nìkan tí ó ti yé ẹ̀yin nìkan lóbìnrin tẹ̀ ń dágbélé ọkùnrin mẹ́ta mọ́ wọ ẹ̀yìn wo torí bí kinní bá gùn wọ́n nàgbọ̀nàgbọ̀n sáǹsán bọ́ bá gùn wọ́n mojú ìyá wọn o gbogbo wọn sì ni wọ́n rí bí áńgà yíbò kò sí èkìtọ́ lẹ́ràn lára nù wọn kì í ṣe pé wọ́n ì jẹun kì í ṣe pé wọ́n ì mutí gbogbo àdéhùn lára níbi ọwọ́ oríbi tí wọ́n lè ràn lára sí o kò sí bọ́dọ̀ yín ṣe lè jì tó kò sí bí ẹ̀ ṣe lè jẹ́ bí kànga tó mẹ́ta lẹ́ẹ̀kan náà n tá à ń wí kọ́ la mọ̀ wí o. kí ló wá fẹ́ ṣe wọ́n wẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́rìí mi bísíbísí máa ní. ọlọ́run jẹ́ kí nǹkan burúkú wọ́n báyìí ẹ mọ̀ kí wọ́n kéré sí nọ́mbà ńgbà náà ọ̀dà ọ̀ ẹ̀ ta o ẹ̀ ta o bẹ́ẹ̀ bá rí bọ́ǹsì aláta. ìyá alájẹ bẹ̀rẹ̀ nìyẹn ó jẹ. ẹ ṣe àánú yìí ò ṣe mí mọ̀ pé èèyàn ọlọ́run ni wọ́n yàn bá jiná tó ara rẹ̀ ọ̀balẹ̀ láwọn ọmọdé mi ń wò tí wọ́n lẹ́kọ̀ọ́ lébèjì tí wọ́n yìí ti tàn gbogbo wọn yìí lọ́pọ̀lọpọ̀ ìkan tẹ̀ ń bẹ́nu wọn kìkì egungun ní ibi tí ọlẹ́ran sí òní dá èmi mo ògún ní pé wọ́n sọ fún ọ. ìyá mi gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ kó o kó mi pọ̀ mọ́ mọ́tọ́ kó o tọ́ èmi náà wọn ò ní fayọ̀ fọ́ wọn ò sì ní yàyọ̀ pọ̀rọ̀ díẹ̀ irú àwọn ọ̀gọ̀rọ̀ gbáyà yín kẹ̀tẹ́ sí lọ́wọ́ ọmọ ìjìnlẹ̀ ara ìṣọ̀kan wíníwíní lójú orogún èjìwọ̀ lójú ìyá ìkànnì méjì lọ́wọ́ létọ̀ kí mi náà mọ̀ bá wọn méjèèjì kí wọ́n bá wọn ṣeré ayọ̀. ẹ̀dá ọmọ làárọ̀ pin o. bẹ́ẹ̀ ni. àti kí lérè pàìmù yà tẹ pamọ́ sí ọwọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. àsẹ́yìn náà já sí. mo rẹ́ sí pàápàá. ẹ̀dọ̀ ń já sí ẹ̀. mọ̀dẹ́ mo ń já sí gan. ọlọ́ òkèlè ń wù ẹ̀ wulẹ̀ ilẹ̀ gan ni ilé rè. mo rò pé bóyá ẹ ti dàgbà bóyá ẹ ti sán sára bóyá ẹ ti. sọ́kè èmi ṣá irú mi tẹ́ǹkan bá rí mi lójú eré ẹ̀rọ gbọ́dọ̀ ọ̀dọ́mọdé ọmọ àná ni tí mo bá tú wẹ́lẹ̀wẹ́lẹ̀ sí yín là ẹ má dán mi wẹ̀lẹ̀ náà mọ̀ pé ilẹ̀ tẹ́ mọ́ ilé ọlọ́ràá ni ọlọ́run wọ́n sá. àmì. sẹ́ẹ̀rì èmi náà kì í ṣe pé mo mọ fi ṣàwọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. èmi náà tiẹ̀ jẹ́rìí yín. sóye yín àmọ́ sẹ́ẹ̀rì gbogbo nǹkan láyé experience. bẹ́ẹ̀ ni kéèyàn ní ọpọlọ pẹ̀lú làákàyè nǹkan téèyàn bá fẹ́ ṣe. sẹ́ẹ̀rì gbogbo omi tí mò ń bá ọ̀rọ̀ mi bọ̀ ni pé sẹ́ẹ̀rì pure water ó ní mímọ̀ mu. bẹ́ẹ̀ni. ó ní mímọ̀ já. bẹ́ẹ̀ni. ó ní mímọ̀ mu. bẹ́ẹ̀ni. ó tún ní bí ẹ̀rọ àti ẹ̀sìn ẹ̀rọ àti ẹ̀sìn yóò fi ráyè yóò jọ bẹ́rẹ́bẹ́rẹ́ yóò jọ lúbúlúbú yóò kà á rẹ̀ yóò sàwẹ́kọ̀ yẹ̀yẹ̀ yóò ṣe fún ṣe gbogbo ẹ̀ yóò wà níbí yóò ṣe kó sí. sínú àpò tó ti kó. tó yẹ yẹn màá fẹ́ rò pé kí báwo ni ọ̀dọ̀ tí ń ṣe ibò lẹ́yìn tí wọ́n yanjú bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ àwọn pure water sọ̀rọ̀ tí. ìyá mi lágbára Ọlọ́run mi ò ní ṣiṣẹ́ sí i sẹ́ni tí ń bá rí ẹ̀yin náà mọ̀ kí mo ní ẹ̀ christians tẹ́lẹ̀ mi bá rí pure water yóò jà pàràbẹ́ tí ò léyìn lẹ́nu ni àmọ́ sẹ́rẹ́ mi wọn ò ní fẹnu já nígbà tí n bá tiẹ̀ kánná bò wá kàn ara já wọ́n àwọn ìyìnrín wọ́n mọ̀ ìyìnrín wọ́n mọ̀ ìyìnrín wọ́n àgbẹ̀rù sí ìyá mi èmi rè tí n bá gbé ẹnu sí tí mo dá ọ̀gọ̀rọ̀ bólẹ̀. ọlọ́run ẹ ti pẹ́ bí òwe ẹ ti pẹ́ bẹ̀ ẹnu yìí gan ti rí wá kan ti fẹ́ wọn jọ kí ní àwọn gan ti rí gan. ìyá mi o. ìyá ọmọ ayé bàbá landlord kí ló wá ṣe bí báyìí. ọ̀gọ̀rọ̀ lẹ́bù láwà. ìyàwó mi kí ló ń ṣẹlẹ̀. ọlọ́run ló ní òtètè wọlé o mo máa ń ògùn fẹ̀ lọ́wọ́ lọ́ba wọlé. mo fẹ́ máa kó lẹ́bù sẹ́nu
Àwọn máa kò ní lọ́wọ́ wọn tẹ̀wọ́ gbà. Sọ́sọ́ pé oúnjẹ yìí ni. Irú eléyìí abomination ẹ̀wọ̀ yín eléyìí kò ń jẹ oúnjẹ tẹ́ lè jẹ. Ẹbọ́ síbí. Ẹ jẹ́ tó máa balẹ̀ ìyàwó tèmi. Ó yà wọ́n yín lókè. Owó yín lókè. Méjèèjì kẹ́ tó díjú sí. Kí ló ń ṣe yín? Ta ló ń bá yín sọ̀rọ̀? Ìyàwó lẹ́nu máa ń gbà wọn kì í gba ìyàwó alágbára. Bẹ́ẹ̀ni. Láti èní yìí lọ. Ṣé ti gbọ́? Ok, a fẹ́ lólé ọdún kan ní ibà táà ní sanwó fún nǹkan tẹ́ ṣe yìí. Mo fẹ́ lo méjì gan. Bí mo fẹ́ méjì ti wà lórí méjì. Ọdún kan mi ní sanwó nínú ilé yìí. Tẹ́ bá dẹ̀ lọ mẹ́sàn-án, gbọ̀n àwọn aládùúgbò máa gbọ́n nǹkan tá a sì tí lè fi jó. Ṣé ti gbọ́? Ṣé mo ní kẹ́kẹ́ wálẹ̀ ni? Ìyàwó mi, ṣé wọ́n ti fọwọ́ kàn ẹ́? Ilé ayé ẹ̀yìn wà wọ́n àwọn ìsìn ìfọwọ́ kan. Èèyàn rè màmá rè màmá ni màmá wa màmá ni màmá tá a ní òbí lóbí tá a ní ẹ mọ dàgbà darúgbó láyé kò sí bó ti mú kẹpẹ lọlẹ ẹ ò ní fojú sunkún wa. ẹ ṣé o. Mo dúpẹ́ o. Mo fọlọ́run sí yín o. Oh ma. Àmì o màmá. Yes ma. Ẹ ra ma. Ẹ ṣe wọn Ọlọ́run ó tún ti yín náà ṣe o. Àmì arọ́bì mọ́. Ọlọ́run ò ní fọmọ yín náà yín pàṣán o. Àmì o. Ó tún wá dìgbà wo báyìí. Màmá. Ṣáyún wá ti yá yún yín nìyẹn. Bẹ́ẹ̀ni, ó ti yún mí. Ẹ ṣáà mọ̀ pé mi nìkan mo wà nínú ilé yìí. Mìkàílù sá mọ́ lọ́wọ́. Màmá, ẹ fọkàn yín balẹ̀. Ọlọ́run ọba máa yọ yín bẹ̀. Àmín o. Àwọn ẹgbẹ́ náà a ti ń ṣèpàdé bá ṣe fẹ́ lọ rí kábíyèsí. Àmọ́ a fẹ́ kínú kábíyèsí kó lọ́lẹ̀ dáadáa ká tó lọ rí wọn. Ẹ̀yin náà dẹ̀ máa tẹ̀lé wa. Èmi lọ́dọ̀ kábíyèsí. Ẹ ní láti lọ màmá, àjọ máa lọ ní o. Ẹ ní láti lọ. Màmá, kí ló dé tẹ́ ẹ̀ ní lọ? Ṣẹ́yìn tẹ́ ẹ̀ ń ṣe tọmọlọ́mọ tó ń da? Ní tí yín máa wá dé bá yín, làwa náà ní dìde láti tẹ̀lé yín. Ẹ má bá wa lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ó ṣe inú iṣẹ́ tí yín náà. Ẹ ṣeun. Ẹ ṣáà máa kún fàdúà. Mìkàílù yẹ máa bá ń fàdúà ràn lọ́wọ́. Ẹ má bá ṣàdúà o. Ọlọ́run ọba yìí padà fún wa. Yàlá. Mo fọlọ́run sí yín o. Ẹ délé láyọ̀. Ó dàbọ̀. Ẹ ṣeun. Allah. Wá sẹkún mi ìdẹ́rìn lórí ọmọ yìí Ọlọ́run. Dákun bá ń kó sáwọn aráàlú yìí lọ́kàn. Tàláwà pé tó wà pé irú nǹkan ìjẹ yìí lóluwa rẹ̀ náà wà báyìí. Ọjẹ́ pọlọ́hún. Ìjọlọ́run wá jẹ́ sábúà. Ẹ wo ó ní ẹni ètò sí àwọn ará máa jẹ sí kí àwọn ọ̀sán máa jẹ sí káwọ́tèrè o wọ́n jẹ́ ní kòrè. Káwọ́tèrè o jẹ́ ní kòrè. Ayé ń bẹ lẹ́kọ̀ọ́. Ẹ darun mú. Darun mú gọ́ọ̀sì àtàtì olúwa rẹ̀ náà fi ṣẹ̀jọ́ ẹ̀. Ebèlò kan. Ebi wọ̀ lára rẹ̀ ọ̀yà tó tún lè játa ní. Kó ní ọ̀sọ̀ fọ́ òun ní. Ata gangan ní gbé. Ibà ń tún dé gọ́ọ̀mù. Ẹni tí ọ̀yà ara ẹ̀mí yẹpẹrẹ ni. Ọ̀gá Mùkáílù. Ọ̀rọ̀ burúkú ló máa ń sọ fún ara rẹ̀ ìgbéǹga. Ọ̀yà ìwọ lára ògìwà tó ń ti yahoo. Wọ́n yìí mísì méjèèjì papọ̀. Mi àárẹ̀ irun wálé kakóredé mà ti sọ̀rọ̀ nǹkan àtọ́fọ́ ó ní ọ̀nà tàbí òkúta. Ó ní ọ̀wá ọkọ̀ méjì, owó ọkọ̀ dẹ́kọ̀ láti gando tó wọ́pọ̀ mọ́ ju. Ṣé at the end of the day, wọ́n máa ní problem dọ́? Mo ti mọ̀ bóòlù ọpọlọ. Lórí rẹ tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́wọ́ iwájú. Ọpọlọ tó kú ònú lọ́hùn. Ó ti bá fẹ́fẹ́ lọ. Ó ti bá fẹ́lẹ́fẹ́lẹ́ wù. Wọ́n dà wọ́n wò ó náà wà. Èmi wọ́n sọ fọ́ lára gbọ́ o. Ọmọ máa gbọ́ lọ́dọ̀ rẹ o. Ló tó. Wọ́n jà yóò yẹ lọ. Kí la fẹ́ fọ́lọ́ ọ̀fà. Bàbá náwó ò ṣáàpà. Bẹ́ẹ̀ni. Ojú ló ń rọ̀. Bẹ́ẹ̀ni. Mo wá rí fọ́lọ̀ kan ni o. Bàbá rè. Mo fẹ́ kẹ́ wá jẹ chairman garage. Jọ̀dọ̀ ní yín. Dọ́wọ́ tí mo gbá. Ẹ wá jẹ chairman garage wa. Ṣé rí chairman táwa ní lọ́dọ̀ wa? Kò lè náwó. Tó bá ràgò kan fún yín, á jẹ́ pé ẹ ti ṣoore jù fún láyé yìí ni. Chairman, ẹ wá jẹ chairman garage wa. Ọ̀rọ̀ lójú pé yóò rí jẹ. Wọ́n ti jẹ́ ni. Lórí àwọn ọmọ kan wà tẹ́mi ń gbúrò wọn lẹ́kọ̀ọ́ yìí
èmi ò lógun ọmọ onímọ́tò ìkan wà lójoojú MC Musiliu náà. bàbá o. èyí ò lóhun MC Musiliu ìkan bẹ́ẹ̀ Koko Zaria n kò ṣe wàhálà o ìkan bẹ́ẹ̀ ń jọra o kúdẹ́dẹ́ sì nìjẹ́. kúdẹ́dẹ́. Sáàmù o ti gbàgbé fẹ́ràn ti kúnlé poli ó ní ọtá fàṣẹgò. ìdúmọ̀tà ni yóò wá. tó ń sun mọ́ ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ adékas níbi corporate vision. ní a bá gún ọmọ ẹlòmíín ń gò ní ẹ̀jẹ̀ burúkú ni o ìkàdímọ́ o ajẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ oṣù láì lóbìnrin. mẹ́wò gbogbo ẹ̀ láti ṣètò èmi la kọ̀wé gáràjì wa ẹ fọkàn balẹ̀ àwọn ti Tiger Junction ló rán mi wá gbogbo boys fọwọ́ sí ẹja mú díẹ̀. ó ní problem. ẹja mú díẹ̀. ẹ ti ké tí a máa gbàgbé. ẹja mú díẹ̀. bẹ́ẹ̀bẹ́. ẹgbẹ́ rúbù ọ̀gbọ́n. ẹgbẹ́ rúbù bẹ́ẹ̀bẹ́. kí ni wàá wọ ọmọ ìlà gbà táwọn sọmọ ìrédìrédì jàtijàti báyìí ọbọ ò lè rí sàpé mọ́ láyé ò lè rí sàpé. tá ń ṣe ọ jàtijàti báyìí ta ló ṣe ọ báyìí tó ń dájọ́ ni ẹ tún lówó ra fóòmù nù ilé mi. kí lè fi lù mí. ọwọ́ ni. ọwọ́ yìí. ẹyẹ kan sọ yìí. lè fi lù mí. tí n bá fi gbọ́ ọ létí ọ̀ní gbọ́ ọmọ tó fi kú. ẹ síwọ́ lù mí. èmi wọ́n lù ọ́ pa wọ́n lù ìmí pa olórí burúkú mi mo wá kìlọ̀ fún ọ ni mo wá wọ́ọ̀mù ìwà àtọkọ rẹ dáadáa sọ́ọ́rí ọkọ rẹ tọ́ba lòun níwèrè èmi gan sọ pé mo ti sínwèrè tọ́ba lòun mú gbó èmi gan mú codeine mo mú gbaná mo mú ìmúkùmù gidi mo ya wèrè gan bọ́kọ rẹ bá lòun ní wèrè wèrè tí ẹ ń tọ́ wà lẹ́yìn ni èkó ló ní wèrè èkó ló láàárọ̀ máa yes. ọlọ́kọ rẹ lọ ń jẹ́nu léyìí o. bàbá bàbá ọlá àti ẹ̀lẹ́mí náà ń jẹ ẹ wo bí kí ni mo sọ fún yín pé kẹ́yìn máa harass ìyàwó mi mọ́. irú à ń jẹ́wọ̀ ni. ẹ̀ ń jẹ́wọ̀ kánádà tó sọ̀rọ̀ lọ ká tó sọ̀rọ̀ bọ̀ ẹ gbọ́ bí ẹ máa sọ fún wa pé ẹ mú gbó igbó tẹ̀ mú àpòlẹ́ tí mú o àpẹẹrẹ làwọn fi mú gbó lọ́dọ̀ jọ̀jì judgman àtàpá àpẹẹrẹ báyìí la máa fi mú gbó lọ́dọ̀ wọn ẹjọ́ wá jẹ́ kí n jẹ́ kó yé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ how many years mo sọ pé a máa lò mí báyìí tá a ní sọ ọdún kan náà mo tún ti fọdún méjì kún báyìí tẹ bá dẹ̀ ṣàgídí gbogbo nǹkan tá a ṣètì lè fi jó àwọn èèyàn máa gbọ́. wọ́n ti ṣe pé ilẹ̀ nílé. ẹ farabalẹ̀. ẹ lọ́dún kan tẹ́lẹ̀ o tó fọdún kan kù. ìwọ náà kò níṣẹ́ tó ṣe tí bá ní kó má ṣe yẹn ní mí pé kó má máa ẹ̀yà wọlé lọ o tún ti dúró síbẹ̀. òwe tí mo bá sọ̀rọ̀. ìṣèbí wèrè tó yà tí wọ́n bá sọ náà. ẹ mọ iye tí mo náà lé lórí. tó fi ya wèrè. àfẹ gógógógó wọlé lọ òun nìyẹn ẹ wá jẹ́ kí n sọ fún yín o ẹ jẹ́ kí n sọ fún yín ìṣẹ́jú kan. níwèrè. bẹ́ẹ̀ gbọ́dọ̀ bọ ọ́nìrè èso nìyànjú lẹ́kọ̀ọ́ ìbáṣọ́lá o. ẹ̀yin lọ́sàn. ẹ̀yin Tinubu. àwọn ọmọ kọ́ ẹ̀sẹ̀ bàjẹ́ rẹ̀. gbogbo ara mi fàájì ni. àwọn ọmọ. látòrí mi dé kókó ẹsẹ̀ fàájì lọ́wọ́ àbẹ̀. tẹ́ ẹ bá ń gbọ́ fàájì dà èmi lè rí èyí. sẹ́ẹ̀rì àwọn tẹ́ wà wò yìí àwa gangan lọ tí. ọtí ni ó. bá a bá mu títán ẹ dùn lè mú wa pé ẹ ṣe mú irú èyí. èmi mo ṣe wà yìí wọ́n ń gbé mi ní ilẹ̀ tẹ́ pé tí wọ́n bá fẹ́ kólẹ̀ ìjọ kejì ni wọ́n rì mí ń bẹ́. mo mú kíza nígbà mi rékì wọ́n fi rékì mi. ṣe lásìkò tí wọ́n á mọ̀ yìí àsìkò ayọ̀ ni ẹ lè kú mọ́ lọ́wọ́ inú mi dùn gan pé àwọn ọmọ ìta tí mo bá pa. ẹ hàn ní à. ẹ má bínú Mukailu rè o Mukailu èmi la tọ̀dá Sàámú rè o Sàámú rè o kékeré bí ikú ẹni fún wọn parí ẹ rí ẹ mọ nǹkan tí ń dùn mí ẹ lẹ wàá sọ di ayọ̀ fún mi ọmọ kan bẹnu lé mi ìmúyá àti ìgbó sẹ́ẹ̀rí oúnjẹ àárọ̀ mi ì jẹ oúnjẹ ọ̀sán mi ì jẹ oúnjẹ alẹ́ mi ì jẹ kìí jẹ́ kí n fi ọkàn balẹ̀ rárá. kí ló dé. gúlégúlégúlé ní ọmọ yọ mí lẹ́nu ọmọ ta rẹ̀ mi ì rí wèrè tó wèrè rẹ̀. èrè ń wọn. ẹ lè mọ̀ tẹ́ ẹ bá rí jẹntì gáìlẹ̀ pé àmọ́ wèrè tó wà lára rẹ̀ owó báǹkì ò lè wò tán. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ rọrọ gbé tẹsán òmùnú bí mi ẹ jọ̀ọ́ ṣé
igbó rẹ̀ tẹ́ mímu tí ó lè mú gbó tó Fẹlá ni. àwọn òbí yẹ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀. sẹ́wárí Fẹlá ń bá ti rí rè. ọpẹ́ lọ́dọ̀ rẹ o. èèyàn lè mú gbó tó Fẹlá yóò máa halẹ̀ mọ́ yín ẹ fọ̀rọ̀ rẹ̀ lẹ̀. onímọ̀ ru apẹ̀rẹ̀ gbé fún ọpẹ́ lọ́dọ̀ rẹ. kékeré bí ikú. owó ló jókòó yìí. ṣé rí mo ṣe wá wà ìbẹ́ẹ̀ ṣe wà tí mo wá mọ̀ yìí inú mi dùn pé mo mọ̀ yẹn pé mo mọ̀ yìí èèyàn gidi mo wá fẹ́ rú ọmọ ìtàtẹ̀ ní lára wọn kẹ́ ẹ bá ń kó palẹ̀ fún kẹ́ ẹ bá ń lé kúrò nínú ilé tí ń lò. ó ti lọ báyìí ni àti celebrate báyìí ni ẹ̀dà sáyà. ẹ̀dà káyà. ẹ fi dá Mukailu òun rè wọ́n ga ẹni Mukailu sọ̀rọ̀. àti ebi kò ti lọ ni ó ti lọ ó ti lọ ẹyẹ fún ẹ̀ ló tàdé tí bá tọ́ palẹ̀ rẹ̀ báyìí yóò mọ̀ lẹ́rìn tí tí bá ń sunkún àwọn ìwé ti láàánú ṣùgbọ́n ẹ fi lẹ̀ pa. bàbá ẹ jẹ́ má bínú ṣé ẹ̀yin ò mọ àkèrè rárá ni ẹ máa ń ṣàkíyèsí pé lákèrè bá lè dá ọwọ́ rẹ̀ tẹ ilẹ̀ báyìí yóò tọ́ sínú gbóni. owó lọ gbónú láì yá wèrè. ẹni tẹ́ wí ń lọ lẹ́gbọ́n. ń lọ bá lọ àwọn bàbá mi àpè tuntun níbẹ̀ wọ́n kọrin awo ẹ bọ̀ wọ́n wà wípé ó lọ kórè wá àṣẹ̀bọ̀ Àjàngóró dùgbẹ̀dùgbẹ̀ àrùbọ̀ ìbílínàbíjọ́gì ìbílínàbíjọ́gì. ìgbà àṣọ́gun ní òkú ògún ní ìgbà tí a rè é wo wọ́n wà jọ yín lójú nǹkan tẹ́ ìlérò wọn ó ṣe fún yín. lọ́nà wo. ẹ ò bá ẹni ó nìyàn má surprise ẹni ẹ jọ yàrá ọkàn rónìyàn kan ńlá o. lémi àbí tí ìbá jọ máa lè sẹ́ni bẹ́ẹ̀ ṣe wà yàrá mẹ́fà. bàbá àbàlẹ̀ jẹ́. èèmọ̀. àwọn yàrá tí ẹ bá fún wa ní sẹ́rí yàrá kan obìnrin kan yàrá kan obìnrin kan àwọn àbẹ̀rẹ̀ burúkú mẹ́. wàhálà èrè rí. ìkan la fẹ́ mọ́ lu. elu wo ẹnu yẹn ya níbẹ̀. a sì rí ọdẹ a sì rí. àwọn yẹn ẹ dà ká yẹ. ìyá wa ń gbọ́dọ̀ ní àwọn òde náà àwọn ọkọ yín. kò ní pẹ́ dé náà. wọn ò ní pẹ́ dé ẹjẹ́ ìṣe kìnìún ọ̀nì kan máa ń kóbó torí kọ́kọ́ yóò dé bá mi ní ìyọnu ni bí omi kànga ni bí yẹn dúró mú ìyọnu ni bí yẹn bẹ̀rẹ̀ mú ìyọnu ni kò wá ní dáa kí wọ́n bá mi ní. ẹ dákun mo fẹ́ pè é sákèésí kan ni ó tó ìgbó tẹ́ ti ń gbénu lé yìí náà. tá a ti wà nílé. tá a bá wò lọ yóò ti mọ tó bí ẹ bá tẹ yóò ti mọ tó bí ọdún mẹ́fà. ọdún mẹ́fà tán dandan nǹkan ti ṣe yín jìnnà. bí ibo. nǹkan ṣe yín ẹ̀ fúra ni nígbà tẹ́ ń gbénu yàrá kẹyìn fún dídí ọdún mẹ́fà ẹ dákun nǹkan wo lẹ gbé sí náà. àwa wò pé àsìkò Ọlọ́run lójú ni ìyún ẹni ìkejì ẹ wò tó bá jẹ́ tó oúnjẹ ni à ń jẹun o bàbá oúnjẹ kìí ṣe oúnjẹ kékeré oúnjẹ gidi ni kódà gbọ́ tọkọ mi ń pa gan mi gbà pé mi nǹkan mo fi ń jẹun ni àwọn oúnjẹ friday àwọn oúnjẹ sikẹ́lá àwọn oúnjẹ tọ́kì bàbá kìí ṣe jọ́ ọdún o oúnjẹ lásán báyìí àwọn ayé fàájì àwọn dà gbogbo ẹ̀ bóyá ni ẹ ṣe yún lé ní ìkejì níwọ̀nba a sì ń wọṣọ àwọ̀ mi sì rèé kò sí tó ṣe mí àbí. mo rí bẹ́ẹ̀ ẹ̀ ń jẹ tó wù yín èyí ni kọ́kọ́ lé ayé o tẹ bá fi ti kádàrá sí kádàrá náà ni wo àgbo kádàrá náà ni dálábà wọn tẹ Ọlọ́run fi kọ́lé dẹ́kìn fún o nígbà tẹ́ ń sọ báwọn ẹ gbé nǹkan kan sínú ilé fóyí ọdún mẹ́fà ẹ wo bẹ́ẹ̀ di sẹ́yìn bó ti lanú rẹ̀. kí ló ṣe. àdánwò kan nù ń ló gbélé àwọn bíi step alágbèéká yìí ní ti ń bẹ lókè òun lásọlá àmásán ti pọ́n rí ní ti mẹ́sàlẹ̀ eégún òwò ni kò lásọlá bẹ́ẹ̀ bó tó ṣe gan bá fojú kan yóò bu ẹ̀kún ni ẹ wo inú ilé àkàtẹ́ ń gbé kọ bá kádàrá yín mu ẹ̀yin mo lè bá sòdodo ọ̀rọ̀ ẹ para yín sọ̀kẹ́ kó kóòrùn lé yìí tẹ́ bá ẹ lè kó kóòrùn lé láàrin ọ̀sẹ̀ méjì ọ̀nà ó sì fún yín ni ẹ rí gangan gbére gbèsè nínú ilé yìí ẹ kú òun bẹ́ẹ̀ ẹ wá lè mí ìtẹ́ mọ̀ gbé bí a ṣe rán mi sí yín bẹ́ẹ̀ mi ṣe ní jíṣẹ́ mo ṣe jíṣẹ́ wọn. ṣé ìsìnkú ẹ ti mu tíkẹ́ tó mú bọ̀ ẹ́. yọ mu tíkẹ́ bẹ́ẹ̀ lómi bá mu títán ní mọ́ tó jíṣẹ́ Ọlọ́run kò dìgbà tí n bá tó mu kankan kí n tó jíṣẹ́ ní ìmú kankan ní mo náà dà ṣe àríwá mu ṣe bí sáà ló ti fọ́ tó fọ́ bí èṣù tó mu pohun tẹ́ bá lè pẹ́ dunu léyìí yóò fọ́ méjì báyìí ni sẹ́yìn ọdún ọba ọdún òun sẹ́yìn báyìí ni ń máa ń mu ẹ̀jẹ̀ yóò máa sáyìn sàkàsàkàsàkàsàkàsàkàsà gbogbo àwọ̀ yín tẹ̀ lọ́dún ìdùnnú ọ̀bàjẹ́ ìdùnnú burúkú. ẹ dákun sẹ́lẹ̀ ríbi fi wá sí pàápàá jùlọ èmi sẹ́lẹ̀ ríbi fi mí sí. tí mi sí. ẹ dákun ẹ gbọ̀n gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run sórí eyín bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀ nìsín ọkọ kan mi ò dò ní àyín mọ́ nígbà tí ọkọ mi yóò pohùn ọ̀lọ́ ni mo á wò pé
ẹ̀yàn tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nu kejì ẹ bó bá jẹ́ pé ẹni níbi tẹ́ fi mí sí. níbi tí mo lè gbé sí o mélòó hàn lèmi tí tó máa fi yín sí ibì kan. bàbá o ọmọ gan bàbá o ọmọ gan bàbá o ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lọ. wọ́n ní sọ wà. mo táwọn olóògùn pé ta ni ń fi omi ṣe é eré pẹpẹ odò máa fomi ṣe. ṣé pẹpẹ wa ni mi ni ẹ̀rọ ọmọ kan sanwó pẹ̀ ni mò ń sanwó lásán ni bóò ni. dáadáa ni o. ṣé o gbé sì fi níyànjú. mo ní kí n wá rí yín náà ní pé tó ọ̀rọ̀ tí a sọ o ó ti rí bẹ́ẹ̀ o. mo jẹ́rìí ẹ gbọ́dọ̀ ṣàdéhùn kan yẹ ọ lọ tèfètèfè. tèfètèfè bẹ́ẹ̀ ni báyìí kò kúnú léwu. ọ lọ tẹrùtẹrù. ọ kẹrù ẹ̀ pátápátá ni. ọ dànù ń bọ̀ wá ti lọ́hùn èmi náà wà ní ṣàdéhùn kádéhùn èmi àárín èmi àti yín kọ́ wá yẹ ṣé rí yàrá tó ti kó jáde hùn ẹ wà ń bẹ̀ fúngbà díẹ̀ náà bóyá bí oṣù 4 àbóṣù 5 lẹ́ẹ̀fì wà ń bẹ̀. ẹni yàrá kan àdéhùn wa kọ́hún gbogbo àdéhùn wa ni pé ẹnìkan yàrá 6 ẹnìkan yàrá 6 ká sì mọ jáyọ lọ́ba lọ. ẹ lẹ bá ń kọ́lé ni ìgbà tí mo yóò mọ sọ yìí hùn. ẹ yóò gbà náà ni. ọtí ní pa mí. ẹ lébò mí ni. mọ̀kọ́ kí wọ́n á tó ń gbé fún yín ṣé kí n gbé fún yín. ó ti wáyé báyìí. ọlọ́run nìkan ní ṣàdéhùn tí èyí èèyàn lè ṣe tí ẹ̀kọ́ yẹ èmi yẹ nù. kò lè nígbà tí yẹ lọ́dọ̀ tí yún tó bá yẹ lọ́dọ̀ tí wa náà kò lè wọ̀nù. láìláì kò jẹ́ yẹ lọ́dọ̀ tí yín. mo ti gbọ́ ti yín. tí ọba yẹ kọ yẹ. kọ yẹ. bí ọba yẹ kọ yẹ. kọ yẹ. ṣé bí ẹ̀yin lẹ kọ́ bí ìtẹ́ ń gbé fúnra yín. èmi mọ kọ. kò jáde bẹ́ẹ̀ nígbà wáyà. kí ló dé. nígbà tí ẹ mọ́ta sí òun tó fi bọ́ ta ni. mi ò lé lẹ́nu lé ni mo kọ́ lé. wọ́n lọ bá mi ra sẹ́mẹ́ntì àbọ̀ bá ń kó yẹpẹ̀. bẹ́ẹ̀ ni àṣàṣì kan rán bèbí. ẹ lè ṣàṣì mi kí n jáde ni. ẹyẹ wá ṣe bèbí. kí ni. òṣèlú kò mọ́. lọ́dẹ Dubai irun ti padà. ọ̀rẹ́ ẹ̀ ń pariwo àárẹ̀ ṣàmúṣì flight o ṣàmúṣì flight o. ọ̀rẹ́ ìjìnlẹ̀ náà nù. ọmọ àlè. bàbá Mikaelu worldwide mo ti rìn láyé mi ò rí irú èèyàn bíi ti yín rí. nǹkan mọ́. ẹ bà mí jẹ́ ẹ ṣe mí yàmàyàmà mo ò lè délé mo rìn tì mo sùn tì nítorí pé ẹ tiẹ̀ jí sáyé fún mi ẹ fẹ́ bà tèmi jẹ́ ni. ẹ̀yin sọ fẹ́ gbọ́ sórí bó bá jẹ́ ń pa ẹ̀yin ò ní ẹ rí nǹkan kan Mikaelu sọ́yà ló mi bàbá mo ti mú nù yín ẹ pé ọ yọjú yọ mu tí yọ forí rìn. ó níyàn rẹ o ó níyàn rẹ jókòó yìí ó gbọ́ kó lóyìnbó sọ fọ you have seen nothing yet. ṣé o mi ò tí ì rí nǹkan kan. sọ fẹ́ gbọ́ kí bá tún máa rí nǹkan yẹn ẹ fẹ́ báyìí mi jẹ́ pátápátá nìyẹn. Ọlọ́run ló rán mi sí ẹjẹ́ máa jíṣẹ́ bí ó bá ti wú kálukú kọ́ máa ṣe ó yẹ tí ì rí nǹkan kan yín bá yín jẹ́ débi pé dẹ́ẹ̀bà yẹn lọ́bẹ̀ ẹ̀ ní jẹun èmi mo sọ bẹ́ẹ̀. àwa gan kí la mọ Mikaelu sí ni ayé wa ra small burger ni. ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ṣe rí bàbá. Rosco. má sàmì gbogbo alámọ̀kọ́ tó gbé wa wá bí o lórí ọ̀rọ̀ ti chairman yẹn náà ni. bàbá ẹni chairman a ti ṣe ètò bó ṣe máa lọ ọlọ́bẹ̀ ni chairman wa yẹn a lè máa lépa ni àbí vice gbogbo ètò ti wà ẹ̀kọ́ fọkànbalẹ̀ kí owó tibí kọ̀ wọlé ni. ọ̀dà torí gbogbo. bàbá owó ṣe pàtàkì o fáwọn boys tá a máa fi dí àwọn kankan ẹ ti di chairman bàbá. ìwọ fi bẹ́ẹ̀ ńlẹ̀ ṣé bí káyọ̀ ti máa jẹun ni. sọ́rí ń pa ti gígẹ̀ ti yún un ló rọ Mikaelu lọ́rùn jù. ọ̀dọ̀ wá sí Àyìndé ní ògbóni tọ́kọ. èmi ni mo wá òkè ẹ ṣáà ìgbọ́n tí mo sọ fún yín ó ti há fún o àwọn tí ló bá plan pẹ̀lú ẹ̀mí tí mo wà pẹ̀lú wọn báyìí sìn wọ́n dẹ̀ ti plan pé wọ́n fẹ́ wọlé. ẹ sọ́rí ẹ gbàgbé ẹ ibi tẹ́ jẹ́ndé ẹ gbàgbé eléyìí ẹ ń tí ọ̀ tábọ̀dẹ̀ ẹ̀ ń wẹ̀wẹ̀ àbọ̀nà gbèlè tàṣí ajíbọ̀nà bàbá hun ẹ fi tó gúnlẹ̀ fún mi. kí la fẹ́ ṣe báyìí. èmi yíyẹ sílẹ̀ tọ́jú àlátọ̀dọ̀ yìí náà níjẹ́ bá sọ pé ká lé wọn pa máa lé wọn pa. fúrinà bí jágìn ń dégédé mi. ènìyàn sọ pé kó máa wọlé o olùtọ̀hún á bọ̀rọ̀ ra rẹ̀ lẹ́wọ̀n. ká lé wọn pa ẹ kò sí wèrè ńgbà ẹ kò sí wèrè. ok máa rí kò sí wèrè alright sir ok. No.
Àtàndá. Bàbá. Sàámú. Mò ń jáyé. Tí kìíní ìbáyìí lè bọ́ sí alọ́. Wọ́n ti wọlé. Tó bọ́ sí alọ́. Ó ẹ mọ̀ kọ́ kúrò ní wọ́n ti wọlé. Ẹ̀yin Mẹ́káílù sórí má dá ọ̀rọ̀ padà sẹ́yìn mọ́ sórí ẹni ọba rẹra rẹ̀ ńlẹ̀ ńlọba mi gbéga níwọ̀ tí ọjọ́ àlọ́ tọ́ọ̀sì ro pé ọjọ́ àlọ́ ọ̀nkó àjẹ́ ọ̀nbá wa rìn ọ̀nbá wa sọ̀rẹ́ ọwá lọ́ọ̀ni wọlé bọ́ọ̀bà ti wọlé kọ́ gé lórí o. Òun tó lọ sọ so orí láyé ìbéyàn bá ní wọn bẹ gbé rẹ sọ̀rẹ́ yọ̀dọ̀ wọn alákejì. Ẹ rí láyé. Mo kàn ní máa kóyin kí báyìí náà ni kọ́ lọ́kọ́ sàánú mi kó wá jẹ́ kóyin débi ire ni. Tọ́ba ilé bọ́ sí alọ́ tá a gba ipò yìí tọ́ wá tẹ̀ ayé yín bẹ lọ́rùn ẹ̀ jẹ́ tán ìwọ ń jápọ̀ ayà báyìí ni o tọ́ba yà ọmọ jápọ̀ orí ni gbogbo alọ́ mọ jápọ̀ sí èmi mọ sọ bẹ́ẹ̀. Paripa agọ rẹ fọ ẹ wo bàbá ó ní MC Olúọmọrúwọ wa o in conjunction with tita Ṣẹ́gun ìwọ tó ń ti tẹ Ṣẹ́gun ṣe ẹjọ́ lẹ̀pọ̀ ayé ẹ wo kẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọ orí ló mọ̀ já orí ló mọ̀ já. Ẹ̀yin o tó ń bi dọ́ọ̀dé ọtí mọ̀ gbé bá kọrin wọn lùlù ó yá orin yá. Orí ló mọ̀ já orí ló mọ̀ já orin náà ẹni ayé bá ti dára fún kò ṣe é fara àwé o orí ló. Wàhálà wà gidigidi. Kíndéré. Bá ṣe wà ń gárà jẹjẹ wa bẹ́ẹ̀ lọ wá àtàkì wa mọ́ bẹ́ẹ̀. Wọ́n àtàsí. Àní wọ́n àtàkì wa. Yẹ́nà ẹ̀dẹ́ àbí nǹkan mi. Ẹ̀fín ọlẹ̀ wọ́n gbógun ní wọn sì gbọ́dọ̀ sá o. Mo múra ogun lẹ̀ ní. Fúẹ́jù mi ogun ni ẹ̀yìn mi ogun ni gbogbo ara mi ogun ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì ogun mo gbógun dé. Kí ẹ kó tó wò lára wọn náà. Àdá. Báyé ò lè ràn. Báyé ò lè ràn. Bàbá ọ̀yá. Ẹ wo bàbá ẹ mú ìrẹsẹ̀lẹ̀ ẹ máa lọ ẹ máa bá iná òun ẹ jẹ́ kí n bá dira bàbá ó ẹ fi yẹn lẹ̀ akẹ́ máa lọ ẹ jẹ́ kí n bá dira wọ́n gbà ẹ máa bá iná òun. Wọ́n yẹra o. Ó yẹ lọ mo lẹ́yìn rẹ mo lẹ́yìn rẹ ẹ máa lọ wọn arẹ́kẹ́tẹ́ ní sáwọn ọ̀sẹ̀kẹ́tẹ́ ìmọ̀gbọ̀n ní sáwọn ó yá nítorí pé kí ni ẹ̀sìn tí ń bẹ láyé òjú mẹ́ta ìwo ló kó sí ọlọ́kọ̀ bẹ́ẹ̀ Jésù túbọ̀ dárúkọ lórúkọ dùfà tí ń jẹ́ nínú Bíbélì Jáwésù lórúkọ rẹ̀ àwòlọ́ ẹ pàrìpà bó ṣe máa jẹ́rìí yẹn. Hello Masha wàhálà ti ṣẹlẹ̀ o àwọn ìṣe ti lé wa pa wọ́n ti gba gáì lọ́wọ́ wa o wọ́n ti lé wa pa wọ́n ti gba gáì lọ́wọ́ wọ́n ti lé wa pa wọ́n ti gbà kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ kí lẹ sọ ibo lẹ́yìn wá sí iná ṣáàmà mi lè wá ẹ wo ẹ má kí n tàn yín wọ́n máa kàn yín lára bẹ́ẹ̀ sí a máa pàdé létà ṣé ti gbọ́ ẹ má wọlé a máa pàdé létà. Masha. Yes. Ẹ ti bóyè jẹ wọ́n bí èèyàn. Ó sọ bẹ́ẹ̀ náà. Wọ́n bí èèyàn. Kóskó ó sọ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rù ń gbà níbi tí kìíní lọ. Wá ẹni tí ẹ ní àgbà ìjọba lọ́wọ́ rẹ̀ yìí ṣé ẹ sì rò pé yóò ṣe é ṣe. Àwọn chairman ẹ ti débẹ̀ ni chairman tẹ́lẹ̀ á ti délùú wọn. Ẹ gbàgbé òsì. Ẹ̀yin alága àti pé kílẹ̀ fi ṣeré bí ọmọ ejò yìí
lọ́wọ́ tá a wọ̀ ìlú Èkó tógun dé láàrin àwa àtọmọ Èkó tá a kó pankẹ́rẹ́ tá a fi lé wọn pa táwọn ọmọ Èkó sàlẹ̀ gbà wọn ní pankẹ́rẹ́. ibi ló ń wo náà àwọn bọ́ọ̀sì ẹ̀ wọ́n kókó mọ̀ wọ́n kó àdá wọ́n kó gbogbo ẹ̀ wọlé pankẹ́rẹ́ lásán lásán ẹ̀ fi ṣé kí ni ẹ fi lé wọn pa. pankẹ́rẹ́ lásán. ìṣàlàyé ń. bọ́ lóòótọ́ bẹ́ẹ̀ mọ́ ó yà mí bẹ́ẹ̀. má sọ wa. pankẹ́rẹ́ bọ́lá pankẹ́rẹ́ má dúró pankẹ́rẹ́ pankẹ́rẹ́ lè lé ọ gbó pankẹ́rẹ́ lè lé ọ wọlé pankẹ́rẹ́ lè lé ọ ládùúgbò pankẹ́rẹ́ lè lé ọ pa bó ṣe wá jáde yẹn. alẹ́ wọlé lórí kúrò pankẹ́rẹ́. ó ti tó náà. wọ́n ti gbọ́dọ̀ mọ́ pankẹ́rẹ́ lásán kí ni àwọn ẹ̀rọ ìgbé ọmọ mọ́ gangan ìwọ́n máa ń gbé mẹ́rin pankẹ́rẹ́ ni jọ lásán ìtọ́ ọ̀bẹ wọ́n pè lásán ilé ọmọ gangan. mọ́dùú kọ́ ọmọ pankẹ́rẹ́ òun sọ Mukailu ọ̀gá ẹni rẹ̀ jẹ́ lọ́fọ̀ tó súnmọ́ MC Olúọmọ táfà ṣe kò níyàn à wọ́n tó ti kúlé polisi ẹjọ́ lẹ̀pọ̀. gbọ́gbọ́ lọ́fọ̀ a ti tó jẹ́bọ̀ ló sà lọ́wọ́ okùn bá gbani tí yóò bọ̀ a ti tó jẹ́bọ̀ ló sà lọ́wọ́ okùn bá gbani tí yóò bọ̀. sẹ́ẹ̀rì èyí tó dùn náà ayé ilẹ̀ ń jẹ yìí. chairman mo fẹ́ lè bá ṣe máa introduce àwọn esco sí àwọn tó abájọ máa ṣiṣẹ́ bíi Lion Junction kò gbélégbé junction oyè yín àwọn tó máa gbowó ta àwọn tó máa. fi gbogbo yín lẹ̀ àwọn kìíní tó kì. oníṣẹ́ tí wọ́n ó ṣe. tẹ́rí tẹ́ǹsì tí ń dùn mí. tẹ́rí àwọn kìíní tẹ́ fi ń ṣẹ̀jọ́ ẹ̀. àwọn ìbejì. bẹ́ẹ̀ ni tẹ́rí dúdú bíi kóró sí ni àwọn náà ó yẹ kẹ́ ẹ mọ sẹ́ńdáǹdìrè wọn sí àwa náà a máa fi ṣe. ẹ mọ̀ sọ fún ooru mú bejì kó agbátẹ̀gùn fún ni. wá ẹgbẹ́ orí yóò pé o èmi ò bá yẹn fi ṣe o ẹ wò nígbà tí gbogbo ẹ̀ bá dé abádébítà lọ tán èyí mọ̀ fún yín ti yín àjọ lè pé gbogbo ni. a ní sọlá mọ́mọ́dé bẹ́ẹ̀ n ó fẹ́ ti yọ fún wọn òdodo. ọyẹ wa ẹ̀yin ọmọbìnrin bí ọ̀rọ̀ dé yìí. ẹ̀yin yọkọ mi orúkọ ti tèmi Kẹ́mi. Kẹ́mi lẹ ń jẹ àṣà kan lẹ jẹ. bó ṣe máa jẹ wàá ọmọ àṣà lẹ jẹ. ẹ̀yin ń kọ́ òjì. ọmọlára. ẹ wo àsìkò tẹ́yin mọ̀ mí sí àsìkò tó dáa ni ẹsẹ̀ tí yín tiẹ̀ wàá mọ̀nà. àwọn ìwé tí mò ń kọ́ kiri àtẹ̀rẹ̀ wọ́n ti sán lọ. lóòótọ́. ẹ máa mú kiri lọ. ọjọ́ náà kí ni ọrùn ṣe mo ní kó bọ́ sí lọ́rùn. máa ń bọ̀ tẹ́ bá fẹ́ yẹ kí n bọ̀ àmọ́ ẹ máa sanwó ẹ o. àṣàmà yàrá ìyá ẹ̀ wọ́n máa san ọmọ tó lè tójú eléyìí lọ Ọlọ́run. ẹ máa jẹ kí nù. ṣé tẹ̀rí ń gbọ́dún ọdún kan ni fún yín. nígbà tí mi ṣe nú à. ṣàmà yín omi ni o. wọ́n jẹ́ mi wógun rẹ̀ mọ́tàn mi. bísíbísì wọ́ọ̀dà kí ni yóò ṣe mọ jẹ́ lásán láì mọ́ mu kankan. wọlé kókó nǹkan wá wọn à. àti pé ìsọ̀rẹ́tọ̀ ẹ̀sẹ̀ sí ọ̀rẹ́ kankan o. bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn wàhálà gáràjì yẹn ti pọ̀ jù ni górílẹ̀ ní gọ́rùn lọ́la mo ṣe ya sáwá síbí báyìí. kò sí wàhálà mọ́ gbogbo nǹkan ti rọ̀ báyìí fọkàn ẹ̀ balẹ̀ ìjọba tuntun lọ́bọ́ sórí àga báyìí tó ti yọ gbogbo ọmọ dáa ni ibi tó gbọ́dọ̀ ẹsẹ̀ sí ọlọ́wọ́ bàbá ìkàsí bá ń kọ́ tí wọ́n sùn sí. ṣẹ́tẹ̀lì pẹpẹ súpù wọn yóò rí ìṣìgàn. ẹ ṣe jàre ẹ ṣe jàre. ọlọ́run máa jẹ́ wá o. àmì o àmì àmì. kò sí wàhálà mọ́ báyìí kọ́ tí bọ́ta. ẹ mọ bí ilẹ̀ gbèdé jù gan o. èèyàn tèmi lọ́jọ́ tó ti bẹ́ẹ̀ kọ́ tí wá fún ọ kọ́ tí wá fún ọ. àwọn wèrè tí mò ń kó kí wọ́n bẹ́ ń gáràjì wọ́n ń gbowó lọ́bẹ̀ ni. ṣáàmà ṣe é gbàgbé tíbi tí bá ń lọ. ẹ máa gbádùn o. máa ṣàmà ó ga o. wọ́n ò dùgbẹ̀ tí ń jáwọ́ dù wọ́n má jẹun ó dùgbẹ̀ gáyé. bàbá tí ó kẹrẹ. ọdẹkùn ni mo mú wá fún yín. full loaded ni chairman mi o. orí wọn wà ń bẹ́ẹ̀. ó wà gbàgbà. ó ga o. chairman sir ṣe rí bí ṣe ń bá yín sọ àwọn ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn òfin tẹ́ ṣe yẹn kì í ṣe pé kò dáa o àmọ́ ó ní àwọn ọmọ ẹgbẹ́ lára chairman ṣé tẹ́bí ní ká máa ṣe báyìí kò ní sẹ́ni tó máa fẹ́ dúró ẹ jẹ́ ká mú òfin yẹn lẹ̀ díẹ̀ kó lè bá a dẹ gbogbo wa lọ́rùn àbí Sàámú kí ló ní mo. ẹ̀yin ìwọ tí ẹ dùn bí tọ́ déhùn ẹ̀yin sọ́ọ́rí wa ọmọ sẹ́mi o. ta ni. ọmọ sẹ́mi ó sì jẹ́ pé ńgbà tí alága bá ń gbọ́rọ̀ ọpọlọ ọ wà mórí ọgbẹ́lé igbá àyà alága ṣé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ téèyàn bá sọ tó bá mọ́ pọlọ dání igbá àyà ló ti wá. ọkàn fún sàlágà àbí. Sàámú orí ẹ bàjẹ́ ni. àkílẹ̀ rí alága. kí ló kàn pẹ̀lú gbogbo dọ̀sán. ẹ tiẹ̀ dúró ná ká ní pé mi wàá gbórí lé wọn láyà ta ló lè fẹ́ gbérí lé wọn láyà náà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ fi ti ń ṣe ti iṣẹ́ gbọ́. ẹ̀yin alága ọmọ yìí rí àfin. dákun bẹ́ẹ̀ ni sọ́run dákun padà sáyé ẹ̀jẹ̀ ayé bó o ṣe ń wo mi torí lèmi ríro. chairman ẹ ní láti gbọ́rọ̀ mi o.
kí ni tani ọ. bàbá èmi ò lè sọ yẹn rárá àtọ́ èmi ò lè sọ rárá. ọ lè sọ. rárá ó ti pọ̀ jù nítorí àjọ gba ìjọba gáàjì. ìwọ lè sanwó yẹ alága ẹjẹ gbàgbé nílò. ẹ Sàámú ṣe sùúrù wọn ti nà án lóòka. ìkéde lóògùn àgbà ẹlòmíì yóò máa yí mírímírí ni ìpalá yóò gbójú ara rẹ mọ́lẹ̀. ẹ wo ṣe bẹ́ẹ̀ náà lọ bẹ́jẹ̀. a sì máa gúngò lórí bàbá. kéètà ìjọba ìrìn ọ̀fẹ́ kọ́mọ kẹjọ ọmọ ìjọ lórí ẹ̀ báyìí. ẹ mọ́tò ẹ̀ ń kọ́. a ti gbà síta lọ. ẹ wọ́n tẹ́sẹ̀lẹ̀ ẹ gba mọ́tò lọ́rẹ̀ ẹ jẹ́ wọn lọ́lé oṣù mẹ́fà ẹ mọ́ta padà fún ẹ wá gbé mọ́tò ìfẹ́ lómi kọ́mọ fi sẹ́. tí bá ti ń wà kọ́mọ kó wá fún mi ẹjọ́ máa lọlé kọ́ lọ́mọ ìgbélé. máa lọ gbélé mà. èyí rosco. máa lọ gbélé. òfin yẹn le jù. ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ. bọ́bá sagidi ẹnì kan léegun. bọ́bá sagidi yo. kọ́láta. òfin le jù. ẹjọ́ lè má máa wèrè. rosco. wọ́n lè má máa wèrè láà. rosco gbogbo tó ń sọ yóò lè ṣeé ṣe báyìí ní í ṣe nǹkan mi kò lè yí padà tálága àná náà sọ̀hún bẹ́ẹ̀ bí ó ṣe ṣe rẹ̀ ẹni tí ọba tẹ́ lọ́rùn kọ́ wá nǹkan mi ẹ̀sìn kó fi gáàjì lẹ̀ fún mi. ẹyin sórí wọ ọwọ́ amórí ogbó ilé alága láyà nígbà tí alága ń gbọ́rọ̀ lọ́wọ́ sí òfè kálága ó yẹ àbàjẹ́ ni. ẹ wọ wèrè lẹ́nu lẹ́nu wọ wèrè alága ìmú wọ wèrè ọwọ́ ilé mi wọ wèrè èmi wọ wèrè àbí mú wọ wèrè. gbogbo eléyìí má pèsè ọwọ́ wèrè ó ti wọ wèrè ni ó ti wọ ó yẹ àbàjẹ́ ni. ọ̀lẹ́bí o. ọ̀lẹ́bí o. ẹ já padà wà lẹ lọ́wọ́ kan o. lẹ́nu ẹ kí ni sí alásìlẹ̀ gbẹ́sílẹ̀ kí ni gbàyà sáré mọ́ mi gbà náà sáré mọ́ mi gbà náà. ó tó bọ́lọ́tọ́. mínísítọ̀. wọ́n ń yọ ni. wọ́n ń dèjì. jókòó wọ́n náà jókòó. rosco ìwọ gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ àwọn ọ̀nà tó ń gbà wọlé máa kà sí létí kọ̀ kẹ́kẹ́ máa mọ̀. a ní owó load fún àwọn mọ́tò tó ń travel 15 ni àwọn mọ́tò iná ẹ̀ àwọn yóò ju bí 700 lọ bàbá. tọ́ ọ̀dà àbáwọn àwọn mọ́tò tó ń travel tọ́jú pé 15 lẹ́ ń gbà wọn bọ́sọ̀ di 35. ẹ má ṣe hà. ṣé kí n kọ́ ni bàbá. kọ́ lẹ̀ alága mi ti sọ àfọmọ́ tí ọba kú ló kù. bí mo ṣe fẹ́ nu bí mo ṣe fẹ́ nu àwọn tó jẹ́ pé ti ń náyìn náà tẹ́ ń gba 7 mo tó di 14. bẹ́ẹ̀ ni alága mi lọ sọ kọ́lẹ̀ ọmọ tó bá yiri ẹ̀ wò yóò pòórá ọmọ tó bá yiri ẹ̀ wò yóò parẹ́ kọ́lẹ̀. báyìí ni ó ṣe nǹkan mi ò lè yí padà. bẹ́ẹ̀ ni omi tuntun ti rú ẹja tuntun ti dúró ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni kọ̀rẹ́tì ni. rosco ọ̀nà tó ń gbà wọlé jẹ́ máa gbọ́. a tún ní owó tíkẹ́ẹ̀tì tí wọ́n máa ń já 200 naira ni. ń yan owó tíkẹ́ẹ̀tì yẹn máa ń já 200 naira mo sọ di 500. kọ́lẹ̀ ẹni ọba ṣe yà inú rẹ̀ ó yà ní pakọ̀ kọ́lẹ̀ alága mi ti sọ kọ́lẹ̀ alága mi ti sọ. níbo ó tún kù sí. owó gọ́ọ̀mẹ̀ntì yẹn wà lè tápà yẹn because 100 naira ní owó gọ́ọ̀mẹ̀ntì. èwo ní jẹ́ gọ́ọ̀mẹ̀ntì. ìjọba ló máa ń gbà. ìjọba nù. kò ní ìdí ẹ. ó ti dáa nígbà ó ti jẹ́ pé ti ìjọba nù tí ò ti ju 100 lọ́hùn ẹ mọ̀ wùlẹ̀ jáfa ni ẹ́ mo sọ di 300. 200 bí ti báwo 200 ẹsẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ fún ìjọba ni. king of boss má fi ọ́ pa ìdà òfin mi lójú o. eléyìí bẹ́ẹ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ tèmi mo ṣe ń ṣeun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. ó jẹ́ alága ni mo ti kí mo kó sí iná ẹ̀yọ́ máa tọkọ́ wà bá lẹ́jẹ̀ yìí. kiri sí ọ. bẹ́ẹ̀ bá ṣe wèrè màá ní kí wèrè ṣe yín. oògùn nígbà oògùn èrè ọ̀gá kò ní ràn Sàámú oògùn ní ràn Sàámú oògùn ní ràn Sàámú dókò ìgbà lóògùn ìsàfàgbà kiri sí ọ dókò ẹ sáré mọ́ mi gbà náà sáré mọ́ mi bọ́ọ̀tì ká tó lọ ti balẹ̀ èrè ọ̀gá Sàámú bọ́bà dókò. Sàámú orí aburú ni Sàámú olórí burúkú wàá jókòó báyìí nuisance wàá jókòó báyìí jókòó fẹ́ kó bàtà mi wọ́n kó bàtà ma wọ́n kó bàtà ma. bẹ́ẹ̀ kó o lè bùn kàn sí. àgbo tíátà ní mẹ́yìn. àbílẹ̀ ìwọ àgbò ọlọmọgbà lọ́wọ́ ìwọ àgbò bọ́ọ̀kọ́ wà gbẹ̀gbà àgbẹ̀gbà. bí àgbo rẹ̀ kẹta ní mẹ́yìn yìí èkó. olórí burúkú ẹ má jọ kú kí ló kó ìsìn. ìdá kú ni àgbò ẹ̀gbà máa ń pa ìjà ní wọ́n pọ̀ lé wọn ni. olórí burúkú ọmọ ẹ̀yìn jẹ́ wọ́n pa gáàjì ìjọ kan torí tiẹ̀. kí ló dé. nígbà bá kú ni. ẹ jẹ́ yóò kú sọ́mọ ẹjọ́ ẹ má jò. ẹ ta àbẹ́là tó yẹ. aṣọ́gun àjọbọ. tí náà bá ti tán láṣọ ẹ̀jọ̀ kì í tán lè kàn náà. jẹ́ni gbogbo àwọn ọmọ àtọkọ wà balẹ̀ jẹ́ yẹn tọ́lọ̀ èrò tọ́lọ̀ pé àwọn lè toko tiwọn yẹn wọ́n á balẹ̀ tàwọn yẹn kó jọ. as a king of boys nǹkan tẹ̀ máa sọ ni pé ká lọ jẹ wọ́n tàbá tún fẹ́ lomi tí tó bá tún ṣe wèrè ká tún jẹ tàbá tún fẹ́ lomi tí tó bá tún ṣe wèrè ká tún jẹ títí tàwọn abúlé tó máa ṣe tiwa tó dẹ̀ máa ṣe dáadáa
gọ́tẹ̀ máa sọ nìyẹn gbogbo àràrà náà jẹ́ mi kó jẹ́ rárá ká jẹ wọn ká lé wọn sígbó ká lé wọn wọ̀gbẹ́. ẹ ò tọrọ ní kíkan bọ ìsọ yẹn tó máa ń ṣèmi tí mo dì mú níjọ́ yẹn nǹkan táwọn máa sọkọ ilé yìí o á ti le jù báyìí lọ. ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí kò tiẹ̀ wá yé mi rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alámi sàmà tó wà bẹ̀ pé kò lè náwó ń ṣe yàmàyàmà alẹ́ kúrò ilé mi tàbí fi síbẹ̀ náà yóò tún so kí la fẹ́ ẹja lè dànù yàrá kí ló ṣẹlẹ̀. iye kókó lè wá láti ibì kan náà kó a máa gun agàràgàrà ń bìbà ẹ wá a máa lé wọn a máa ṣá wọn a máa gún wọn ni kí ni gbogbo rọ́bìṣì yẹn. ẹ̀yin boys ẹ jẹ́ ká ṣe sùúrù gan ṣẹ́rí mi náà tí mo dákẹ́ kì í ṣe pé mo déédéé dákẹ́ o mo mọ̀ kan tí mò ń ṣe ṣẹ́rí bí gbogbo ẹ̀rọ yìí ṣe ń lọ àwọn la ní chairman kan ò da tayọ kúrò a lè ti lọ wéyàn kan wá ní àti gbé sí ó lè ti fẹ́ máa gun agàràgàrà a máa tún yọ náà ni Yorùbá sọ pé ẹni tó bá mọ àti dé olúrọ̀gùn a máa dùn. illallah la ilaha 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 illallah محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. níbo mo já sí. Allahu akbar. àfa. Allahu jẹ̀mọ́ alájà. Allahu akbar. ẹ bá gbọ́dọ̀ tóbi. adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run nítorí àrùn fáyọ̀ àfi ká dúpẹ́ tó bá jẹ́ gbogbo wa lọ́lọ́run bá ṣí lójú ẹ̀mí ni àbá rí n tó ṣẹlẹ̀ sí arákùnrin wa àfa Mikayilu yìí àmọ́ Ọlọ́run lọ́ba tó jẹ́ kó rí iwá àti ẹ̀yìn oorun tẹ́rí tí wọ́n sùn wẹ́rẹ́ ta rò pé wọ́n sùn yìí èrò ọ̀tá ni pé kí wọ́n sun oorun náà kó sì já lálùkìyámà àmọ́ Ọlọ́run wo àánú ìyá wa yìí ìrun rẹ̀ ń kí dédé àwẹ̀ rẹ̀ ń gbà dédé àsàlátù náà kò mú ní yọ̀bọ́kẹ́ ń ṣe bọ́ọ̀lọ́run tí ní a máa ṣe ni lọ́lọ́run fi wá wàánú rẹ̀ ló fi dá ẹ̀mí àbáwọ̀ yìí padà sáàrin wa àwa dúpẹ́ fún Ọlọ́run lápapọ̀ ọba tó ṣe eléyìí gbogbo eléyìí tó kù lẹ́yìn Ọlọ́run bá dáwọ́ rẹ̀ dúró la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀yin ọmọ ìyá mi ńlẹ̀ Yorùbá ẹ yóò pé mo tún jí. ẹ ò bá lè sọ wa àti ìsọpọ̀ òjijì tí kò sọ̀rọ̀ Yorùbá máa sọ ìgbà wẹ́kọ̀. àwọn ṣẹ̀ṣẹ̀ gbà pé Ọlọ́run ní mi lò ní. Allahu akbar. Alhamdulillah. Alhamdulillah. ẹ rí ọkùnrin tí wọ́n pa yìí ọjọ́ mi bí ìmúmú ni. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. èmi náà ti ṣe ń ṣe àgbákò nǹkan báyìí ti pẹ́ Ọlọ́run nìkan kò mẹ́yìn. Allahu akbar. Alhamdulillah. ṣé mímọ̀ ṣe mi wá ni tọ́rọ̀ mi fi wá já síbi tó já sí lónìí. ẹ dákun kí ni mo ṣe fọ́lọ́run náà. alájà. náà. abẹ́ rò pé àdúrà yín ló gbà lórí mi báyìí. Ọlọ́run ni o. wàláhì Ọlọ́run ni. Ọlọ́run ni. wàláhì Ọlọ́run ni. ẹ afa ẹ wò mí ẹ wo ọwọ́ mi. ǹjẹ́ ẹ rí gbẹ́rẹ́ mẹ́ ṣé ẹ rí kí n lò fúnpá. kò sí oúnjẹ nígbàdí mi. Allahu akbar kabira. gbogbo tí mò ń ṣe kò kàn ń ṣe ni bí sì ṣe ń bọ́ sí kò yé mi gan lára. wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olórí wa ò ní kankan. aṣíwájú ẹni. nítorí pé bó bá ní
kágbàbí kágbàbẹ̀ kálọ́bí alọ́bẹ̀ káwọ́bí awọ́bẹ̀ tó bá náà ṣe láṣẹ àti ṣe. Allahu akbar. báyìí kọ́ la lọ sí Èkó ọwọ́ òfo la bá lu Èkó àmọ́ adúpẹ́ fọlọ́n parí nǹkan bẹ́ẹ̀. gbogbo tá a wá rí bẹ́ẹ̀ náà kí n la wá fẹ́ sí lẹ́yìn ká fi ṣètò lọ́wọ́n bàtà nábì Muhammad sallallahu alaihi wasallam. kí ni mo fẹ́ rí gbà nínú gbogbo náà dandan tí mo ti ń ṣe kí látọjọ́ yìí gan èrè kí ni mo fẹ́ jẹ́ ń bẹ̀ akànṣá wáyé sá lọ́nà tí ò rọrùn lọ́nà tí ò dọ́gba ìyá ni tí wọ́n bí wa ìdí ẹ̀sìn ni wọ́n bí a sí ọkàn wà láyà ń tà yà lórí àdáadáa iná la ṣe ń bá àwárí nǹkan kan dà òfò iná ni gbogbo tí n bá wá ní pátá tọ́lú àtànábì ní í ṣe. alájà mo kí ẹ o alájà mo kí ẹ o kẹ́ ń gbọ́dọ̀ fọ ọwọ́ rẹ̀ ìbáṣẹ́ gùsì òun rẹ̀ máa jẹ́ o. Allahu akbar àmín àmín. ṣé ẹni sọ wọlé nípa ṣe ńlọ́kà ń bọ̀ kí bọ́ bẹ́ẹ̀ ni kẹ́ ń gbọ́dọ̀ fọ azálàtù ní máa fi ṣe. azálàtù ní máa fi ṣe azálàtù ní máa fi ṣe azálàtù ní máa fi ṣe gbogbo tọ́lọ́ bá bùn mí azálàtù ní máa fi ṣe. ó ń ṣẹ́gun ọ̀tá ilé ó ń ṣẹ́gun ọ̀tá òde ó ń ṣẹ́gun alárùkà òtún ṣàgbọ́dá máa bí gbogbo tọ́lọ́ bá bùn mí.